Amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa mọ bó ṣe ń lọ ń bí ń pé àwa fẹ́ràn ká máa wá àwọn àgbààgbà a fẹ́ràn ká máa wá wọn lọ torí pé àwọn àgbààgbà yẹn àwọn gangan ló jẹ́ kí gbogbo nǹkan tí yẹ pé à ń ṣe ní òde ìsẹ̀yìn ló jẹ́ kó máa ṣe é ṣe torí pé tí ò bá sàn wọn tí wọn ò bá lé foundation yẹn kò ní sí nǹkan kan tá a máa ṣẹlẹ̀ ń sìn bẹ́ẹ̀ ni ìjíròrò yìí là wà ń bì ọba ṣe ń ṣe ń bí amóhùnmáwòrán yìí náà ni amóhùnmáwòrán nígbà tí mídò mi wọ́n tèmi wà lẹ́yìn odi bí ṣẹ̀gẹ́ṣẹ̀gẹ́ àti wàlẹ́sì awakọ̀ wa náà wà bí adúró gbọ̀ngbọ̀n nígbà tí wà ń bí lólùfẹ́ wa àti gbogbo yín káàkiri tẹ́tí wà yálà Nàìjíríà ni o Kútọ́nù ni o Abidjan ni o Mali ni o àtẹ̀yìn tẹ́ ń wò ní orí ẹ̀rọ ayélujára náà káàkiri akínyìn ara tẹ́tẹ̀ rán wa látún ti wá jẹ́ lẹ́nìí tẹ sọ pé ẹ fẹ́ kí ìkànnà bàbá wa tọ́jà wọn bàbá pé ẹ fẹ́ kàtúngbà wọn sójú àwòrán yín pé àwọn nǹkan tí ò yé yín ẹ tún fẹ́ mọ̀ ń pa ẹ̀ eléyìí wá ń ṣe ń pa orin méjì tá à ń sọ ju pé Juju music ẹ mọ̀ pé Juju music gangan ni ó lè yẹ pé ó ń dún gidigidi àmọ́ wá fẹ́ dàbí pé láyé ìsẹ̀yìn ó ti wá fẹ́ fà sẹ́yìn díẹ̀ bóyá bó ṣe rí nìyẹn bóyá bó ṣe rí kọ́ nìyẹn gbogbo náà la máa ṣe kí ni la máa yànnàná lórí ètò yìí ẹni pé àǹtí lábà wa ọ̀dọ̀ bàbá wa láwà mọ̀ wá tá à ń sọ mọ̀ wọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a kàn sí bàbá dẹ̀ ní pé kí ni ẹ má bọ̀ ẹ má gbà yín lálejò bó nǹkan tẹ bá fẹ́ àfún yín bàbá oníjùjú ni wọ́n àgbàlagbà ni wọ́n Ọlọ́run alẹ́ kọ́ sì pẹ́ fún wa dáadáa ta ni mò ń sọ Alhaji wa Ismail tó jẹ́ Ismaila Bello tí gbogbo àgbáláyé mọ̀ sí Ahuja Bello bàbá o. ẹ kú àárọ̀ ẹ pẹ̀lẹ́ sà ẹ kújọ́ mẹ́ta o ṣé dáadáa bá yín sà àdúpẹ́ bàbá ojú yìí ó ṣe mẹ́rẹ́mẹ́rẹ́ síbẹ̀ sà Olúwa ṣeun ẹ pẹ̀lẹ́ sà dáàdì ẹ bá mi kí gbogbo ará ilé tó ń wò yín pé ẹ̀yin náà ní kí wọ́n nífẹ̀ẹ́ lọ ní ìṣẹ́yìn sà. gbogbo ẹ̀yin ará ilé tẹ́ ń wò mí mo kí ẹ ṣe ẹ kú àdúró tì mí o Olúwa ò ní jẹ́ ká wẹ́ nìkan kan tinú wa o àṣọpọ̀ ọdún láyé o a máa rí ṣe o àánú Olúwa á wà pẹ̀lú gbogbo wa o ẹ ṣé o. bàbá ẹ pẹ̀lẹ́ sà kékeré báyìí làwa tí ń wò yín sà inú wa dẹ̀ dùn pé ọjọ́ ìní náà wáyé ń gbé àtúnpàdé yìí láyà tàlàfíà. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ ṣé sà. bàbá ọmọ Ìsẹ́yìn ni. bẹ́ẹ̀ni. ọmọ obìnrin ní gangan ní Ìsẹ́yìn sà. káwọn àtúndà wọn ará Ìsẹ́yìn náà wọ́n ń wò yín báyìí. ilé aláàsú ní Ìlàdó nígboro Ìsẹ́yìn ibẹ̀ láti bí mi. bàbá ẹ̀ dẹ̀ bóyá orí kìíní díẹ̀ bọ́ ṣe máa ń ṣe kán ará ilé bọ́ ṣe ń wò yín kọ́lé. àmì ní Ìsẹ́yìn òru ọmọ ẹbẹdí mọ́kọ́ ìlú Ẹ̀yọ́ kìkì ẹ̀gàn bíi tójú pọ́n nílé tó jẹnu lọ béèrè kí o tó wọ̀lú ọmọ asẹ́tí mú mi kíkan ọmọ odò ògbà tó dàlú Ìsẹ́yìn ìjà. ẹni kan béèrè kó tó wọ̀lú bẹ́ẹ̀ni ó gbọ́dọ̀ béèrè. bẹ́ẹ̀ni. bàbá ní ṣókí ẹ bá mi sọ díẹ̀ nípa bàbá yín àti àwọn ọmọ mi ní ṣókí ẹ bá mi sọ díẹ̀ fún mi torí. bàbá mi wọ́n ṣiṣẹ́ àgbẹ̀ wọ́n tún jẹ́ ọdẹ wọ́n tún jẹ́ oníṣòwò òwò ẹ̀gúsí a máa ń lọ ra lọ́jà a máa wá ń tà lẹ́kọ̀ọ́ tà ní Ìbàdàn tà ní Abẹ́òkúta. ní bàbá ń ṣe wọ́n dẹ̀ tún ṣòwò mọ́tò wẹ́rẹ́ transport. bàbá náà ṣòwò mọ́tò sọ wọ́n ra mọ́tò wọ́n fi ń ṣòwò. irú mọ́tò lọ́ra ń gbà yín báwo lẹ́ ń sọ yìí dájú. Bedford 1950. 1950. bẹ́ẹ̀ni. Bedford ló ń tà ń gbà yín. bẹ́ẹ̀ni Bedford Austin. bẹ́ẹ̀ni. ṣe náà dé àbí èlò ló ń tàn mọ́tò yẹn. nígbà yẹn £5,000 ni. £5,000. bẹ́ẹ̀ni odidi mọ́tò ńlá 5 tons. 5 tons. bẹ́ẹ̀ni ọ̀tá náà máa kàn bí ìpanumọ́. tí pákó ló máa kàn. pákó náà máa fi kàn nígbà yẹn. bẹ́ẹ̀ni. mọ́mì nǹkan iṣẹ́ wo ni màmá àwọn ń ṣe òwò àkàrà
wọ́n dẹ̀ ń ṣe wọ́n máa lọ sí Ìgbòho àwọn ìlú kéékèèké wọ́n máa lọ rajà wọ́n máa wá tà owó tí màmá mi ṣe ni. ẹ̀yin náà máa màkàrà nǹkan dín. àwọn ọmọdé torí máa ń tà. ẹ̀yin mélòó wà ní sà ní jẹ́ pé wọ́n ní à ń ka ọmọ fún ọlọ́mọ àmọ́ ṣẹ́nẹ́gbọ̀n ṣẹ́nàbúrò mo fẹ́ ká mọ̀. mo lẹ́gbọ̀n tẹ́lẹ̀ but kò sẹ́gbọ̀n mọ́ sí torí ìyá mi bímọ púpọ̀ but àwa méjì ló kù but èmi nìkan ló kù báyìí. ẹnìkan ló wá kún gbogbo ọmọ tán bí báyìí. bẹ́ẹ̀ ni. agboolé onílù túnlẹ̀ ti wá sà. bẹ́ẹ̀ ni onílù ni bàbá mi àti bàbá tó bí bàbá mi ìran onílù ni wá. Àyànkúnlé ni bàbá mi Àyàndélé lè mi. ní Ìsẹ́yìn bẹ́ẹ̀ yẹn lọ. bẹ́ẹ̀ ni so nídìí Ògùn tó ń ṣe tó fi máa ń ṣọdẹ Ògúndélé ni bàbá mi so Ògúndélé lè mi so Àyànkúnlé Ògúndélé Ògúnkúnlé lòun. irú ìlú wo ṣé gbogbo tí wọ́n gbámú sí ilẹ̀ nílùú gbogbo àbí. no àwọn ìyáàlù tó máa ń lù tó máa ń gbére sí òun ní iṣẹ́ bàbá mi. ṣẹ́yìn náà bá wọn kópa ń gbà yẹn tẹ̀ ń dá. àgbà táwa kékeré agbọ́dọ̀ tó máa somele mọ́ wa lọ́rùn tó máa mọ̀ láti kékeré ni pọ̀tígbà tí iléèwé dé lèmi ò lọ sí òde ìlú mọ́ máa lọ sílé kéwú so màá ti iléèwé dé máa lọ sílé kéwú so yẹn ní ò jẹ́ kí mi bá wọn lọ sí òde ìlú mọ́ gbà yẹn. bàbá ṣe rántí àwọn iléèwé tẹ lọ bí ẹ rántí primary àbí. bẹ́ẹ̀ ni mo lọ sí Baptist primary school Kòso Ìsẹ́yìn lọ sí Baptist secondary modern school Kòso Ìsẹ́yìn mo jáde 1963. 1963 bẹ́ẹ̀ni. ìgbà tẹ jáde yẹn lọ́wọ́ adé gbé. mo wá sẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni. bàbá ọdún wo nìyẹn tẹ dé sẹ́kọ̀ọ́. December 1963 ni mo dé sẹ́kọ̀ọ́. bàbá mo fẹ́ kẹ́ sọ díẹ̀ bí Èkó ìgbà yẹn nǹkan tẹ rántí pé Èkó ìgbà yẹn bóyá gbà tẹ dé yẹn kọ́ tó ní sọ díẹ̀. bẹ́ẹ̀ni ṣe rí tẹ́lẹ̀ gbé wá sí mẹ́mórì. Èkó ìgbà yẹn òun lè kó nítorí wípé ìmọ́tótó wà àwọn wọléwọlé wà tó yẹ pé kọ́tà báyìí a máa rí omi tó máa ṣàn wọ́n dẹ̀ máa wá fọ̀ ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ tí ò gbọ́dọ̀ dọ̀tí tó ẹ̀sẹ̀ tó pé ńgbà yẹn tá a bá ń lọ àwọn ọmọdé tá a bá rí pé kò sówó lọ́wọ́ wa a máa wo kọ́tà a rí coins tá a máa rí ṣà tá a máa fi jẹun ibi ìyẹn bá ń lọ lọ́nà ńgbà yẹn so kọ́bọ̀ tó bá yẹ lómi tó bá rí pé ó wúwo lápò òun á dalẹ̀ so ẹni tó bá ń lọ àṣà kò sí yẹn kò sí nígbà yẹn owó pọ̀ tí bá sọ fún yín pé tẹ́yìn bá ní kọ́bọ̀ 1 penny dání nígbà yẹn á jẹun pẹ̀lú kọ́bọ̀ ẹ̀ á jẹun á tún fún lẹ́ràn sí. nígbà yẹn bẹ́ẹ̀ ni. láti àdúgbò wo lẹ dé sí lẹ́kọ̀ọ́. Ọ̀fín ni mo dé sí. ní Lagos Island. báwo nígbà tẹ́yìn dé sẹ́kọ̀ọ́ ń gbà yẹn sà báwo ni tí bá ní social life wọn kí ṣé wọ́n ṣe fàájì gbà yẹn tẹ dé. fàájì gbà yẹn pọ̀ jù ti sin lọ. lọ́nà wo sà. n tó wà bẹ́ẹ̀ ni pé nígbà yẹn a máa ń rìn mọ́jú ni kò sí wàhálà so tá a bá especially àwọn eléré tá a bá kó lótẹ́ẹ̀lì tá a bá tiẹ̀ play àtà ló ń play bí báyìí o a lọ síbẹ̀ tá a bá ti kúrò níbẹ̀ àtúngbà bòmí lọ tá a bá tílẹ̀ máa fi mọ́ kò sọ ọlọ́pàá tó máa challenge pé níbo ló ń lọ kò sólè kò olè tó bá máa wà ńgbà yẹn nínú kó káṣọ tíbi bá ń pa tàbí kó jí owó ó tán olè tó bá ń gbà yẹn ni. yẹn ni pé Èkó gbà yẹn gan bẹ́ẹ̀ yín ṣe sọ ń pè gbà yẹn gangan lè kú ló ń jẹ́ Èkó gangan. bẹ́ẹ̀ ni kò sí wàhálà nísìnyí tá a lè jẹ́ mọ̀ bẹ́ẹ̀ firi tẹ́ tilẹ̀kùn tẹ́ ti géètì tẹ́ ti gbogbo ẹ̀ kò sí garanti wà wípé wọ́n ṣe wá yá báyìí. pọ̀tí ń gbà yẹn kò sí géètì kò sí kíni o lè sílẹ̀kùn lẹ̀ so gbogbo nǹkan lọ déédéé so kò sí wàhálà. ayé mílítírì dẹ̀ nìyẹn gbà yẹn. mílítírì ò tí ì dé o ayé mílítírì ò tí ì dé rárá gbà yẹn. àwọn alágbádá wa náà ni. bẹ́ẹ̀ ni. bàbá ń gbà tẹ́ wá dé sẹ́kọ̀ọ́ Èkó lẹ ti kọ́kọ́ kọ́ṣẹ́ sà. bẹ́ẹ̀ ni. iṣẹ́ wo lẹ kọ́. ṣe rédíò ní kìmọ́ kọ́ tún rédíò tẹlifíṣàn kúkà electric iron kankan la máa ń ṣe wọ́n. tẹ́lọ́ tí kí ló jẹ́ pé yẹn lẹ kọ́ àti pé iṣẹ́ náà tẹ̀ ń tó kọ́ yín níṣẹ́ yẹn nígbà yẹn. bẹ́ẹ̀ ni Alhaji Lateef Lawal
ọmọ Abẹ́òkúta ni wọ́n so àwọn ọkọ mi ṣe ń gbà yẹn. ọdún mélòó fi kọ́ṣẹ́ yẹn tẹ́ bá. ọdún 5. ọdún 5. bẹ́ẹ̀ni. ẹ̀rẹ̀ kọ́ ẹ mọ́ dáadáa. bẹ́ẹ̀ni. iṣẹ́ yẹn gan ló gbé mi dọ́dọ̀ Olúbí expensive Olúbí iṣẹ́ yẹn náà ló gbé mi dọ́dọ̀ Kingston Adé. àmọ́ ìgbà yẹn ní ẹ̀ ń tún tẹlifíṣàn tún rédíò àwọn engine. nígbà yẹn irú àwọn tẹlifíṣàn wo ni nígbà yẹn tẹ̀ ń tún ṣe sàásì àwọn plasma nǹkan. àwọn ní globe ni. globe. bẹ́ẹ̀ ni bulb tó yẹ pé tó bá ta bá tàn báyìí sìn so aláàtì ní sínú ibi ìṣẹ́jú 2 sí 3 tó máa gbóná dáadáa kó tó sọ̀rọ̀. ó láti gbóná kó tó. ó láti warm kó tó sọ̀rọ̀. jọ́sìn iná tún bẹ iná àárín iná tó tàn ẹ̀rí gbogbo ẹ̀ tó tàn wá warm yàtọ̀ sí ìtọ́ pé bá ti tọ́ sí ó sọ̀rọ̀ ni. nínú àwọn rédíò wo nígbà yẹn dáàdì jẹ́ pé fóònù yìí sì à ń gbọ́ rédíò gbogbo ẹ̀ nínú àwọn rédíò wo ni. ìgbà yẹn Grampian Philips Grundig àwọn tó wà ń gbà yẹn. báwo lọ́wọ́ yẹn ṣe ń ṣiṣẹ́ dáàdì ṣé bíi. bíi ti sinú ìbọn tí wọ́n láti gbóná kan tó sọ̀rọ̀. rédíò náà. rédíò náà. yẹ́nà láti gbóná. Globe gbogbo wọn ń lò. Globe náà ń lò báyìí. tàbí tẹ bá rán wọn nǹkan tí wọ́n ń ṣe láyé ìsìn tẹ bá wò ó sígbà yẹn kí lẹ rí sí nígbà tó di pé sìn ó lè wà ní ilé kejì lọ́hùn kan kó kí lẹ rí sí sìn tẹ bá wo bí kinní yẹn ti wá change. ó change sí rere ni torí ìgbà yẹn ojú kan náà tá a bá wà náà la wà ohun tá a bá gbọ́ ń bí nìkan náà la gbọ́ kò sí pé mo fẹ́ gbọ́ tẹlifíṣàn eléyìí mo fẹ́ gbọ́ tẹlifíṣàn eléyìí ni choice tèmi kò sí ìgbà yẹn so èyí tó wà náà ni gbogbo wa a dẹ̀ nítẹ́ lọ́rùn pẹ̀lú ẹ̀. láti báwo ló ṣe wá di pé ṣégbà tẹ̀ ń kọ́ rédíò tv yẹn kọ́ṣẹ́ à ń tú speaker à ń tú tó dà ń pẹ́. gbogbo náà la kọ́pọ̀ engine a kàn fi rédíò àti tẹlifíṣàn àfi because ìjẹ́ system kan náà ni wọ́n kàn ibi tó kàn yàtọ̀ ni pé èyí tó máa kọrin èyí tó máa sọ̀rọ̀ èyí tó máa yàwòrán so but same system ni gbogbo wọn gbà yẹn. wọ́n lè ṣe wá dọ́dọ̀ expensive Olúbí. ìgbà tí mò ń kọ́ṣẹ́ so wọ́n máa ń gbé rédíò wá so àwọn máa ń gbé àwọn eléré máa ń gbé irinṣẹ́ wá so tí wọ́n bá gbé wá wọ́n rí i pé mo mọ̀ ń pa ẹ̀ so ìjọ kan ni wọ́n kàn lẹ̀ kàn tẹ̀ pé mi pé ọ̀rẹ́ mi nìyẹn o sọ̀fíọ̀ nìyẹn ń ṣe so ó kàn pé mi pé òun máa ń bá lágbájá ṣeré kì í jẹ́ ká jọ ṣeré lọ bàbá dẹ̀ jọ ṣeré lọ nígbà tá a ṣeré lọ mo bá wọn ṣeré níjọ́ yẹn kì í ṣe pé mo jẹ́ ẹni mẹ́mbà o mo kàn wo nǹkan tí wọ́n fẹ́ but excuse me nígbà tó yá ó kàn di pé wá introduce mi sí experience lórí pé iṣẹ́ báyìí ni ọ̀rẹ́ òun ṣe bí experience Olúbí ṣe ní kí n máa bọ̀ nìyẹn iṣẹ́ yẹn gan ni ọ̀gá mi gan Olúbí iṣẹ́ náà lòun náà kọ́ o but àwọn ti kọ́ káwa tó tún àwa ti wá tún ní ìjú tí wọ́n lọ so àwọn ni mo wá ń bá set instrument so. láti ní ṣókísà torí àwọn ọ̀dọ́gbọ̀n náà tó wà tán ò wá báyìí sí expensive Olúbí yẹn kí lè lè sọ́n pa àwọn ní ṣókí tí ó lórin jùjú náà ni wọ́n. jùjú ni wọ́n àgbàlagbà eléré ni wọ́n láyé bàbá Akíndé Nàtìgé Àyìndé Bákàrè Fàtáì lórí ń dọ́là ìgbà yẹn làwọn náà ti wà. Èkó náà lọ́wọ́. Èkó ní Ìkòyí nísàlẹ̀ gángan ní Ìkòyí lọ bẹ́ẹ̀ ni ibẹ̀ ni àwọn ń gbé ńgbà yẹn so eléré àgbà ni wọ́n. ọmọ bo ni wọ́n sàn. ọmọ Kẹ́nẹ́ ni wọ́n. nígbà tó wá dé pé dọ́dọ̀ wọn tẹ́ ń bá wọn tún iṣẹ́ ṣe ń bá wọn tún iṣẹ́ lẹ̀ ń ṣe lọ́dọ̀ wọn. mo ń ṣe nígbà yẹn so ìgbà yẹn náà mo tún máa ń play bongo tá à ń pè ní double toys. fún wọn. so. ẹ ti mọ̀ yẹn kẹ́ tó wá. wọ́n ti ń ṣe gbogbo yẹn torí ìlú ni. so wọ́n lẹ́ni tó ń ṣe bọ̀ tí ò bá wá màá bá wọn ṣe so ìyẹn ni mo fèsì gbà yẹn. wọ́n fún yín lówó ń gbà yẹn. wọ́n gbowó mi. láti ṣe ní gbà yẹn ṣé tá a bá lọ patí ń gbà yẹn sà ṣé wọ́n máa ń náwó àti pé èlò lẹ̀ ń gbà yẹn. àwọn náwó nígbà yẹn
wọ́n ná kọ́bọ̀ wọ́n ná tọ́rọ́ sísì sílé kan. wọ́n máa ná fún ilé rẹ̀. bẹ́ẹ̀ ni sílé kọ́bọ̀kọ́bọ̀ tọ́rọ́tọ́rọ́ ìfọ̀n ṣe máa ń ná nìyẹn. owó tẹ́ wa lọ́rùn gbà yẹn because bówó ṣe mọ lòkìkí yóò mọ so kò sọ́kànjú à rẹpẹtẹ bíi ti sìn. ṣèpé sìn ọmọ mi ó lè rí i pé yes òun náà fẹ́ lùlù sìn tó ti fẹ́ lùlù ó ti fẹ́ lo káà ó ti fẹ́ ra ó ti fẹ́ kọ́lé ó ti fẹ́ ṣe so kò sì tí ì tó yẹn. so ẹ mọ̀ gbogbo iṣẹ́ ni tí yẹn bá bẹ̀rẹ̀ díẹ̀ ìtẹ́lọ́rùn wà ń gbà yẹn kò sí wàhálà púpọ̀ ibi tí wàhálà wà o but pé generally kò sọ́kànjú à púpọ̀ ń gbà yẹn. ọdún mélòó lọ́dọ̀ bàbá express olúbí yẹn kó tó di pé. mo pẹ́ díẹ̀ lọ́dọ̀ wọn mi ò lákọọ́lẹ̀ ṣùgbọ́n ohun tó gbé mi dọ́dọ̀ King Sunny Adé. ṣé látọ̀dọ̀ express olúbí dọ́dọ̀ King Sunny Adé. so reason tó gbé mi dọ́bẹ̀ ni pé ọ̀gá mi ó ní àwọn ọ̀rẹ́ méjì shop kan náà ń lò so automatically àwọn ọ̀gá mẹ́tẹ̀ẹ̀ta ọ̀gá mi ni wọ́n. so ìkan nínú àwọn ọ̀rẹ́ ọ̀gá mi yẹn ni à ń pè ní Ògún engineer Sunny Adé ni first engineer Sunny Adé ọ̀rẹ́ ni wọ́n. láti bíi 19 kí là ń sọ yìí sà. 60 ni mo ń sọ. 60 ṣé mo káwọ́ tí ì dá yín gbà yẹn láti. so ọ̀rẹ́ ni wọ́n so àwọn ló ń ṣèkómọ tí mo lọ sọ́dọ̀ wọn tí mo lọ bá wọn sẹ́ẹ̀tì irinṣẹ́ yẹn ní King Sunny Adé wa wá bẹ̀ pé ọ̀rẹ́ mi ọ̀gbẹ́ni yìí ọmọdé ìfẹ́ fún mi kí n kó máa bá mi ṣiṣẹ́. kò tí King Sunny Adé sọ ń gbà yẹn. tó sọ fún ọ̀gá mi yẹn nìyẹn ọ̀rẹ́ ọ̀gá mi sọ yẹn bá pè mí pé ọ̀gbẹ́ni mo máa bá ọ̀rẹ́ mi ṣiṣẹ́ o inú mi dùn torí ẹni tí mo ti ní test tẹ́lẹ̀ tí mò ń fẹ́ mọ̀ tí mi ò mọ̀ ẹ̀kú tó orin ẹ̀ ló máa ń wù mí gbogbo ẹ̀rí kan ló máa ń wù mí tó tó wọ́n tún wá pàdé ẹ̀ wọ́n tún wá sọ fún mi wípé kí n tún bá ṣiṣẹ́ ṣe mọ̀ wípé ìdùnnú ṣubú lóyin so bó ṣe jẹ́ nìyẹn bó ṣe gbà fún ọ̀rẹ́ ọ̀gá mi nìyẹn. pé kẹ́ máa bá wọn sẹ́ẹ̀tì irinṣẹ́ òun ni mo lọ fún. so ọjọ́ tí mo wá débẹ̀ gangan ìgbà yẹn ni wọ́n ra irinṣẹ́ tó ń pè ní Ahuja machine yẹn but kì í wá ṣe èyí tí wọ́n fi ń ta ògùrọ̀ nǹkan tí gbogbo èèyàn mọ̀ ń gbà yẹn èyí tí wọ́n fi ń kọrin ni. wọ́n fi machine kan ta ègùrọ̀ ń gbà yẹn. àwọn Ahuja àwọn ológùrọ̀ wọ́n máa ń lò ń gbà yẹn. so irinṣẹ́ yẹn wá jẹ́ èyí tí wọ́n fi ń kọrin wọ́n rà ń gbà yẹn so wọ́n á bá wọn sẹ́ẹ̀tì ẹ̀ so bí wọ́n bá wọn sẹ́ẹ̀tì ẹ̀ lọ́wọ́ wọ́n bá wọn sẹ́ẹ̀tì ẹ̀ kí ni mic ṣe ọ̀gá ẹgbàá mic test wọ́n ṣe òṣìṣẹ́ jìtá yín rè mo plug ẹ̀ tí wọ́n ta báyìí wọ́n ṣe pé Ahuja ọ̀tàn wọ́n ṣe sọ mí dá Ahuja tòní ibi tí Ahuja ti wáyé nìyẹn. fún yín lórúkọ Ahuja yẹn bẹ́ẹ̀ni tí wọ́n sẹ́ẹ̀tì oníṣẹ́ yẹn. bẹ́ẹ̀ni ibi tí orúkọ yẹn ti wáyé nìyẹn. mo lẹ ti gbọ́ yẹn kí bàbá wa King Sunny Adé ọ̀ngọ̀ngọ̀ lọ́tẹ̀ fún bàbá ní orúkọ tí gbogbo ayé fi mọ̀ wọ́n sì ń pé Ahuja Bello káàkiri. bàbá nígbà tẹ́ ń sọ yìí ẹ bá wa sọ nípa díẹ̀ nípa àwọn léjìdí tó wà ń gbà yẹn tó jọ wọn àgbàlagbà eléré ní 60s tẹ́ ń sọ nǹkan ìsà. àwọn àgbàlagbà tó wà ń gbà yẹn bàbá Túndé Nàìjíríà bàbá Àyìndé Bákàrè bàbá Fatai Lórí Ndọ́là àtàwọn bẹ́ẹ̀ so àwọn náà wà ń gbà yẹn tí gbogbo wa ń wò torí àwọn ọ̀gá King Sunny Adé àtàwọn bàbá kọ̀mándà àwọn náà wà ní ọ̀ndẹ̀ èèyàn kan gbà yẹn. bàbá ẹ bá mi sọ díẹ̀ nípa ọgbọ̀n wọn ẹ sọ̀rọ̀ pa Fatai Lórí Ndọ́là nígbà yẹn kí ni nǹkan díẹ̀ tẹ́yìn náà mọ̀ ń pa wọn nígbà táwọn náà ń ṣeré nígbà tó rọ̀pọ̀lọpọ̀ òyìn náà fẹ́ inú orin wọn ni wọ́n ń kọ. Juju làwọn náà ń kọ but bí Juju high life àforíṣiríṣi Juju nígbà yẹn but tí wọ́n tún yàtọ̀ sí táwọn Bákàrè nǹkan but gbogbo ẹ̀ jọra wọn ìgbà yẹn Chief Obe Commander ọ̀dọ̀ wọn làwọn wà ń gbà yẹn bàbá wa King Sunny Adé ọ̀dọ̀ bàbá Sàlá làwọn wà ń gbà yẹn. ṣé bàbá Sàlá náà olórin gangan wọ́n ń kọrin gidi bá ṣe máa ń kọrin lórí stage náà wọ́n jẹ́ tún ṣe tíátà méjèèjì làwọn ṣe pọ̀.
mo gbọ́ pé èèyàn kan náà gbé ẹ̀yin bàbá Sàlámù ṣé bàbá náà olórin àgbà náà ni. Ó ń kọ jùjú ó sì tún ṣe tíátà méjèèjì ló wọ́n ń ṣe pọ̀ bàbá Adéjùmọ̀. Àyìndé Bákàrè bàbá wa tẹ̀sán yẹn wọ́n bó ni àwọn náà ń gbà yẹn náà sí. mi mọ̀ ló wọn gangan àìkúrọ́. Ọgbà yẹn náà àgbà eléré lọ́wọ́. Àwọn àgbàlagbà eléré tẹ gbogbo wa ń wò wá yẹn. Torí fún àwọn tá à ń bá a bá lọ pé torí ìgbà yẹn àwọn tí mo bó ṣe ń lọ ń gbà ẹ̀kọ́ tún lè já wa sí bá ṣe máa ń sàn sí ká lè mọ̀ pé ó gbọ́n bàbá wa yẹn náà àgbààgbà eléré ni wọ́n. Bàbá ẹ wà lọ́dọ̀ King Sunny Adé. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ń gbèrin fún yàtọ̀ sí instrument ni àbí kílẹ̀ bá wọn ṣe níwọ̀n tẹ́ fi wà pẹ̀lú wọn. Ẹ ń gbà mí wà pẹ̀lú wọn instrument láti túnṣe ni mo bá wọlé. Ṣùgbọ́n ohun tó mú mi kọrin lẹ́yìn wọn ni wípé ẹnìkan tó ń kọ high-tone Pelu Ajílẹ̀yẹ ó ní jàǹbá mọ́tò ń gbà yẹn. So wọ́n ní mo láti rọ́pò pé kàn jẹ́ kí n try. Náà pé nígbà yẹn kò sí pé wọ́ọ̀lù eléré nísìnyí tẹ́ pé a lè bọ́ta ta fẹ́ ṣeré pé ìwọ lágbájá ìwọ wá lọ bá mi ṣe kinní kò sí yẹn gbà yẹn. Tí bẹ́ẹ̀ ṣe wà yín sìn tẹ́ bá jọ́gẹ̀ eléré tèmi náà jọ́gẹ̀ eléré ọmọ yín ò lè bá mi wá ṣeré ọmọ tí bá ní mo fẹ́ kúrò nígbà mi máa bá yín ṣeré nǹkan. Ọ̀tá ẹ̀ tó ń tẹ̀ta lẹ̀ ni ọ̀tá kọ̀ọ̀tá nìyẹn. Nígbà yẹn o. Ó ti wá di nǹkan tó jẹ́ nǹkan tó ń ṣe. Nǹkan tá a fi ń ṣeré ń sìn tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ojú ogun lè ń gbà yẹn. Fúnú nǹkan yẹn o gbọ́dọ̀ fẹ̀yìn kan lẹ̀ kó bọ́ sẹ́yìn èèyàn mi. Ó lè ṣe é ṣùgbọ́n wàhálà ni ṣé àwọn kò sí nǹkan téèyàn ò lè ṣe. Tó bá ṣe nǹkan wà ń bẹ̀ tó máa rí ń díẹ̀. Bàbá ta ni IA Elégbèdé tí. IA Elégbèdé ókè àwọn ni mo kọ́kọ́ bá mi ò pẹ́ lọ́dọ̀ àwọn ni mo kọ́kọ́ bá ṣeré ẹni tó mú mi lọ́dọ̀ expensive olúbí òun náà ló mú mi lọ sọ́dọ̀ IA Elégbèdé but àpẹ́ mbẹ́. Bá wọn sẹ́ẹ̀tì náà ní gbà yẹn. So gbà tí ẹni tí ó tó níjàmbá mọ́tò yẹn bẹ̀lẹ̀ mi ti wá try pé n kọrin yẹn so gbà tí mo wá kọrin yẹn Ọlọ́run fàṣẹ sí kò jọra wọn. So bàbá nígbà tí mò ń ka lára àwọn nǹkan tó ti kọ́ ń pa yín mò ń gbọ́ nǹkan ń pa yín mo rí i pé nígbà tẹ́ kọ́kọ́ di pé ẹ ṣeré ó jẹ́ ní àdúgbò wa ní Mushin ní Mayflower Hotel. Nígbà yẹn ló di pé ẹ dìde lead band. Expensive olúbí ni mo bá ṣeré nígbà yẹn àwa lọ sí Mayflower. So experience tí mo ní lọ́dọ̀ kí n má ka dá padà lẹ́yìn ìgbà tí mo kúrò lọ́dọ̀ Sunny ni mo tún padà sọ́dọ̀ expensive olúbí kì í ṣe pé bóyá mo lọ sọ́dọ̀ ẹ̀ tàbí mo but nígbà táwọn rí mi pé èmi ò fẹ́ lùlù mọ́ gbà yẹn ni torí wàhálà pọ̀ jù. Tàbá ní wàhálà pọ̀ tí bọ̀tẹ́ ń pawó bàbá. À ń pawó polówó ń lọ à ń pawó polówó ń lọ polówó wà wàhálà náà ló ń bá lọ. Adìyẹ jẹ́ ká mọ̀ irú wàhálà òun gbà yẹn. Ẹ tọ́ bọ̀ mi lẹ́nu màá dẹ́ sọ̀rọ̀. A fẹ́ mọ̀ ni. Nǹkan tó wà ń bẹ̀ ni pé nígbà yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ oògùn pọ̀ kò wá ìfẹ́ tí ò sí ló jẹ́ kí yẹn máa wáyé ńgbà yẹn ìfẹ́ tí ò dẹ̀ sí náà àwa náà bá ń lẹ̀ ni ó dàbí nǹkan àjogúnbá. Dáde mo rò bọ́ wọn ẹ má bínú sà mo rò bọ́ wọn ní sakara àbí kíní kan ló ń sa ògùn ṣó dọ́dẹ̀ yẹn ní ìdíje náà. Kò gbogbo sẹ́ẹ̀lù kò sí àti sakara o àti sakara o. Wọ́n ṣe wá ń sọ pé àwọn oníjùjú púpọ̀ náà ń ṣoògùn ọkọ̀ máa tọ́ gbà ìlọ ọmọ wúrà kíní kan wọ́n sábà tó pẹ̀lú ṣoògùn kí ló dé. Ẹ dúró ṣẹ́rí wọ́n ní tí jùjú fi yàtọ̀ òun ni pé àwọn ẹ̀yin náà máa ń pè kan ní local máa ń pè kan ní kíní àwa súnmọ́ àwọn alákọ̀wé ju àwọn lọ òun ló fi rí bẹ́ẹ̀ ń gbà yẹn bí ọ̀làjú làwa súnmọ́ àwọn alákọ̀wé tó bá táwọn alákọ̀wé àwa náà máa ń gbà jù nígbà yẹn so ìyẹn ló fà á. Tó yẹ pé kó à ń fi bẹ́ẹ̀ fi ojú ẹ̀yin wò ó pé. Bẹ́ẹ̀ pé à ń ṣe nǹkan kan. Bàbá púpọ̀ yín gbọ́dọ̀ bá kọrin ẹ̀. Àwọn aláìláìfù náà ti same thing ní o ẹ̀kan fojú wọn pé wọ́n tètè ní wọ́n ní o so ó ní nǹkan tán ká lè. Ọ̀nàdì púpọ̀ ní gbà yẹn wá di Jésù lólùgbà. Àwọn náà ni. Ìyẹn lẹ máa kọ́ fi ṣe pé. Jésù ní gbogbo ẹ̀. Òun náà ni. Òun lólùgbàlà òun náà ni.
òun náà la wá mọ̀ lólùgbàlà ń láti sìn. ẹjẹ ń béèrè fún àwọn tán A fi ń ṣeré. irú àwọn oògùn ilẹ̀ ń ṣe ń gbà ṣé bí kò àdá. Oògùn tó ń kálukú ń ṣe oògùn tá à ń ṣe ni pé òkè ṣé mọ̀ alágbájá ń rí ṣe ó yẹ kí èmi náà rí ṣe àbáwò lèmi náà ṣe máa gbà ẹ ràn mí lọ́wọ́ ohun tá à ń ṣe gbà yẹn òun nìyẹn bí èmi náà ṣe máa gòkè àgbà bí wọ́n ṣe máa mọ̀ mí. ẹ ṣe ń gbé tẹ bá ti dé parí tẹ bá ti tán nǹkan gbé kọ́ máa náwó ṣe ń ṣe yẹn náà. ẹni tó ṣàwúre kí ló ṣe tó dìgbà tó bá tọ̀ nǹkan rá òkè mọ̀ ń bọ̀ lọ́dọ̀ yín ẹ̀yin lẹ pè mí wá ṣeré so mo dẹ̀ ti wà wúre pé kẹ bá ti rí mi òkè inú yín máa dùn sí mi kẹ náwó fún mi so dìgbà tó bá tó tàn kan rá bẹ́ẹ̀ bá lọ sí ṣọ́ọ̀ṣì náà wọ́n á láwọn ṣètò kí lètò oògùn ni àbí kí lètò gbàtàn ní ẹmọ́ròró ẹ̀ka kínní sí ẹ̀ṣẹ̀ kínní sí kíni ní Yorùbá oògùn ni aláàfáà àni ọdẹ tíra jù sápò oògùn ni àbí kí lẹ́yìn mọ̀ sí ní Yorùbá o. láti torí ìta máa ń gbọ́ tán ní bí tó bá pé à ń sí ní pé ìta bá fẹ́ ṣe níbẹ̀ wọ́n á kàn sọ pé irinṣẹ́ yẹn kò gbọ́dọ̀ dùn irinṣẹ́ yẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ ṣáàdì ṣóòótọ́ ni. ó ń ṣẹlẹ̀ kì í ṣe rọ́ tán bá ti àgádágodo mọ́ irinṣẹ́ ádá kó laná tàbí kó ẹni tóun náà bá ní nǹkan lára amú náà lọ ni kò ní laná bọ̀dì tóun náà tí ò bá ní nǹkan kan díẹ̀ tí ò bá dúró déédéé wọ́n lè ní kó máa pẹ̀jẹ̀ wá dẹ́ pẹ̀jẹ̀ tàná fẹ́ mú. wọ́n ní kẹ́débì kankan fẹ́ ṣeré kan ní òjò tí ò tẹ̀ ṣú kó rọ̀ alẹ́ rọ̀. ìyẹn ń ṣẹlẹ̀ dádì. àgìdì nígbà tó yẹ pé èyí tó fẹ́ rọ̀ a máa ń dì síbi kan náà pé kó fún aláyè káwa náà ṣe tiwa kó tó rọ̀ o. dáàdì mi àwọn ẹni yẹn sọ́ọ̀sì wà kémi náà tẹ̀ lọ bóyá tẹ̀lé bá mi. kò wúlò fún yín ayé ìgbà yẹn ló wúlò nísìn bí oògùn ṣe ní tẹkinọ́lọ́jì bẹ́ẹ̀ náà ni tẹkinọ́lọ́jì ọlọ́jọ́ ọlọ́run ju ti èèyàn lọ. because nígbà yẹn kì í ṣe pé kò ṣẹ̀ṣẹ̀ o but ẹ̀ṣẹ̀ àmọ́mọ́dá ò pọ̀ gidi sìn pé kẹ tó ríyàn pé ẹ fẹ́ bínú tàbí ẹ fẹ́ bàjá á ní kankan tó wà ń bẹ̀ but nísìn wọ́n kàn lè rí ẹ pé gòkè àgbà kí ló máa bí wọn. ó wà ń gbà yẹn náà but kò pọ̀ torí àwa náà pọ̀ ní òjẹ́ kékeré yẹn náà pọ̀ bá a ṣe ń pọ̀ sí òun náà ń pọ̀ sí. ṣé mo wí pé wọ́n sọ pé ilé tó bá ń tòrò ọmọ àlebi ò tí ì dàgbà ni tó tó máa lẹ bá dàgbà wa kwárìkù àpúrúfù ara ẹ̀ so bọ́rọ̀ ṣe rí gẹ́lẹ́ nìyẹn. dáàdì Mayflower hotel yẹn wá líìdì báńdì nígbà yẹn. Mayflower hotel yẹn nígbà tá a débẹ̀ àwọn bàbá méjì kan wọ́n wá customer Sunday ni wọ́n so kò sí ohun tẹ́ lè lu orin tẹ́ lè kọ́ tẹ́ ẹ bá ti kọ́ ní tí Sunday kọ́ fún wọn ẹ lè rí kọ́bọ̀ gbà lọ́wọ́ wọn ọ̀tẹ́ bá ti kọ́ nìyẹn ẹ gba £1 pound. bẹ́ẹ̀ni. láti ìbọn tẹ́ bá gbọ́n £1 gbà yẹn pọ́n nǹkan kí ló tó rà ń gbà yẹn. owó ńlá ni. bí tẹ́ bá lè bá yí bíbí ó tó bí èlò. ok for example kí n bá fún àpẹẹrẹ ọ̀dà fún àpẹẹrẹ ń sìn ẹ wúru mo ra mọ́tò mi ní 504 aircon so mo rà ní 4,500. lẹ́kọ̀ọ́ bí. ní sùúrù lórí ibi ni mo ti rà lórí àṣẹ mọ́tà ṣe é rọ́bà ẹ wá wo 4,500 ẹ wo iye tó ń tà ń sìn millions náà ń tà ń sìn so ẹ wá wo 1,000 to million. so bó ṣe ná yín pọ̀ nǹkan gbà yẹn. owó ńlá ni o àgbà tí mo ní bàbá mi ra mọ́tò òdìdí mọ́tò ní £5 tèmi dẹ̀ wá rí £1 iṣẹ́ mọ̀ tá a bá pa bí £5 níjọ́ yẹn ara òdìdí mọ́tò ńlá £5 nísìn kí ló tó ṣe kò tó ṣe bẹ́ẹ̀ nígbà bí ṣe bẹ́ẹ̀ fún good family so. ẹ wá lead band Mayflower ń jọyàn. nígbà táwọn yẹn wá dé ọ̀gá ẹ̀kọ́ ní báyìí ẹ̀kọ́ ní báyìí nígbà tó ń dẹ́n ṣe pátánì orin ọ̀gá so kò lè mọ̀ ọ́ kọ èmi dẹ̀ ti mọ̀ lọ́dọ̀ King Sunny Adé Mbadi ọ̀gá ẹ jẹ́ kí n kọ́ ẹ̀ka jìtá báyìí ẹ̀yìn elégbè mo sáré pè wọ́n sẹ́yìn ètò báyìí so ọlọ́run dẹ̀ fi yá mi sí nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní kí wọ́n báyìí wọ́n wá ságbo wọ́n jó
Sunday ó tiẹ̀ wá ń bí nǹkan kan wọ́n lò bí Sunday Adé wọ́n lò bí Sunday Adé ni so mi dá wọn lóhùn mo sáré pé àgbà £1 yẹn lọ́wọ́ wọn ìjọ yẹn ni mo kọ́kọ́ gbowó jù lọ́dọ̀ Olúbí ni mo gba 5 shillings èmi nìkan. 5 shillings. Owó ni. Ẹ̀gàrà ń jọ yẹn gan. Èmi mo délé mo lọ pamọ́ ni mo yẹ̀ wò ní títí tí mo fi délé. Mo kò gbọ́dọ̀ jábọ̀. Mo tún sùn mo tún jí mo tún yẹ̀ wò pé èmi nìkan. So sẹ́rí gbogbo wọn. Adé sẹ́mọ̀ pé Mayflower hotel yẹn ṣì wá ń sìn kò jìnnà sílé pàdé wa kan báyìí ó sì wà. Ó dàbí pé bàbá ibẹ̀ Mayflower ó popular gbogbo eléré tí ò bá ti ṣeré ń bẹ̀ yẹn kò tí já sọ́jà. Eléré tí wọ́n bá mọ̀ ní Mayflower ní Juju. Ibẹ̀ náà ni bàbá King Sunny Adé Ebenezer èmi Wáíkì Àjàó mo dá gbogbo ọdún bàbá wa Kennedy bàbá Orlando so mo ṣe ni gbogbo wájọ wà ń gbà yẹn àti Barrister bàbá náà ṣeré níbẹ̀ ń gbà yẹn gbogbo wa ta kúrò ta gbogbo wa tẹ mọ̀ nínú sílẹ̀. Láti ṣe máa ń pọ̀ gan gbà yẹn tẹ bá ń ṣeré níbẹ̀. Èrò ń pọ̀ kò sí wàhálà wọ́n pé tí ìbá ṣe pé wọ́n ń ṣe yẹ̀yẹ́ apàtì kankan wọ́n ní fowó wọlé so free lẹ máa wọlé so owó tẹ máa fi mutí ọtí ò dẹ̀ wọ́n kò sí tó wọ́n ń gbà yẹn iṣẹ́ dẹ̀ wà àfi ọ̀lẹ nígbà yẹn ní wọ́n lè pè ní tálíkà téèyàn bá kí ń ṣọ̀lẹ kò lè tálíkà gbà yẹn. Láti báwo ni mo ṣe ń gbà yẹn tí àwọn ọmọ ọ̀pọ̀ ń bẹ̀ ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ tọ́ba pé bẹ́ẹ̀ ni wẹ́ẹ̀tì ẹ̀ ti bẹ̀rẹ̀ wẹ́ẹ̀tì ẹ̀ wọ́n máa sùnyàn lóòrò wọ́n bá da pẹtrol sí tàbí kerosene wọ́n sáná sí wọ́n ń pè wẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ ni operation wẹ́ẹ̀tì ẹ̀ Mushin ló ti bẹ̀rẹ̀ láyé àwọn ọmọ pupa aládùúgbò fẹsẹ̀ kan lẹ̀ ẹ̀ pé ọmọ pupa ti kú ọ̀tá aládùúgbò sì wà ẹgbẹ́ sì wà. Dáàdì ṣe máa ládùú ni. Mushin wọ́n dàgbà sí dáadáa. Ẹgbẹ́ Mushin náà. Eléré tí ò gbé Abadéléré tí ò gbé Mushin. Aloko Lárọ́ number 13. Aloko Lárọ́ number 13. Bẹ́ẹ̀ni létí council bẹ́ẹ̀ mo gbé kí n tó wá sí Agége. Agége náà. Bẹ́ẹ̀ni. Sọ eléré pọ̀ tó gbé Mushin gbà yẹn sà. Apọ̀. Gbogbo àwọn tó ń darí. Mo gbé síkà ní báyìí sáà náà gbé Mushin gbà yẹn. Mo mention sí àti Barrister náà ni gbogbo wa Mushin ni gbogbo wa wà gbà yẹn. So Mushin yẹn gbé wa. Gbogbo àwọn eléré ta wa Mushin gbà yẹn kí gbogbo èèyàn mọ̀ àti Fuji ni o àti Juju ni o gbogbo wa la make ẹ̀. Láti ṣe máa ń dóṣòdì ńgbà yẹn. Kò síbi tá kì í play kò síbi tá kì í lọ. Ọ́fíìsì mi Bankole ló wà 42 Bankole Street tó lówó gbowó so kò síbi tá kì í play. Ṣé àwọn ọmọ yẹn tẹ́ ń bí mi lẹ́ẹ̀kan pé à ń gba 30 naira 40 naira owó engagement àdé rent instrument bí ara rent mọ́tò. Ìyẹn tó bá fẹ́ wá ṣeré. Bẹ́ẹ̀ni owó kìíní ìwé mi wà ní ìsìlẹ̀ bá fẹ́ rí 40 naira 30 naira charges tàwa ń gba 1 something million. Láti nígbà yẹn tí ẹ̀ ń sọ yìí sà eléré wo ni ó ń gbà owó jù ńgbà yẹn nígbà tó bá fẹ́ pé eléré yìí owó ẹ̀ pọ̀ ńgbà yẹn. Ṣé ńgbà tí wà? Nígbà tí yín tẹ̀ ń sọ yìí sà eléré wo ló ń gbowó jù ńgbà yẹn tó bá fẹ́ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ni ẹkún kọ́ wa náà ni àwọn ará ilé kan wò ìgbà yẹn náà ni. Àwọn tó ń gbowó jù ńgbà yẹn táwa náà kọ Peter fi ń sáré wọn àwọn náà ni King Sunny Adé àti Chief Ebenezer Obey. Àwọn méjì tó síwájú wa táwọn wò náà ni tabari pé láyé àwọn bàbá expensive Olúbí ọmọ sọ́wọ́n bàbá wa èké sọ́wọ́n yẹn ṣe ọ̀nà ń pa owó wọn gbà yẹn náà àbí kò dàbí. Owó tí wọ́n ń gbà yẹn kò dàbí tiwa táwa ń gbà ṣe mọ̀ ṣọ̀pọ̀ àwọn ò súnmọ́ wọn wọ́n kú ni wọ́n tẹ́ ni but àwọn tí àwa tẹ̀lé àwọn ni King Sunny Adé àti èlò lọ́wọ́ èrè ṣé wọ́n lọ́nà gba 30-40 naira gbà yẹn. Àwọn náà gbà rí. Ọdún wo lẹ́ ń sọ yìí sà? 60 náà ni mo ń sọ yìí àwọn náà gbà rí pé ìgbà míì eré ọ̀fẹ́ ló pọ̀ jù nígbà yẹn pé
bá ti gbọ́ pé ń ṣe kinní kan àti rán máníjà wa lọ ẹ jẹ́ ká wá yẹ yín sí tẹ́ bá ní ká máa bọ̀ à ń bọ̀ ìgbà táwa ta tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ 40 naira kinní kan ò tí ì ṣẹlẹ̀ ọ̀rọ̀ olúbí náà láti mọ̀ wọ́n à gba sìgá à gbọ́ tí. mi ò gbọ́ dádì ẹni tẹ́ bá fẹ́ lọ ṣeré ńgbà yẹn. pé alẹ́ ìpalẹ̀ sìgá kan ọtí ìgò mélòó kan kinní kan lọ́ máa gbé fún yín àwọn alára béèrè ńgbà yẹn wọ́n bá ní kí la fẹ́ ńgbà yẹn. tó dẹ̀ jọ wá lójú ó dẹ̀ pé wa. ẹ tí ò bá wọn fa sìgá ńkọ́. ẹ báwọn tó ń fa sìgá wà láàrin wa. ìyẹn lẹ máa gbàǹgbà yẹn tẹ máa fi sọ pé. fún wa ní kinní kan kì í ṣe gbogbo èèyàn ló ń gbà ohun tí mò ń sọ yìí o sàn pé nǹkan kálukú ń gbà yàtọ̀tọ̀ wọn kàn fi ń sọ pé gbígbà yẹn ṣe rí kì í ṣe pé bóyá ọ̀kánjúà owó náà ló mú gbé wa débẹ̀ náà because nígbà yẹn tẹ́ bá ti bẹ̀rẹ̀ eré pé kàn mọ̀ wá kàn gbókìkí wa kàn ṣe kí òun ní àwọn tí recording company and àwọn tó ń ta ọjà wa òun náà fi kó wa mọ́ra tán fi táìtì wa báyìí jẹ́ pé wọn ò jẹ́ ká rí ráìtì wa wọn ò jẹ́ ká mọ ráìtì wa wọ́n gbà because tá a bá fẹ́ sáyẹn fún wọn àwọn náà máa ní lọ́ọ̀yà àwọn náà máa la agirímẹ́ǹtì àwọn kan tọ́ bọ́ pé káwa sáà méèkì ẹ̀ so bó ṣe rí gbà yẹn ni. bàbá wa di pé nígbà ló wà dípẹ́ náà ó pé èmi náà fẹ́ di pé èmi náà fẹ́ ṣe àwo tèmi fẹ́ kọrin tèmi kó dípẹ́ náà tí wàá bẹ̀rẹ̀ tí máa drop wọn ṣẹ́yìn gbà. nígbà tí mo padà dọ́dọ̀ expensive olúbí ìjọ tí mo ti kọrin tá a ti pawó yẹn làwọn assistant captain olúbí àti gbogbo àwọn boys náà ti pinnu pé èmi ni kí n máa lead so expensive ó dẹ́gbà so mo bá wọn lọ sí ìlú òyìnbó ní 73. ẹ lọ lóyìnbó ń gbà yẹn. pẹ̀lú olúbí expensive olúbí a tún lọ ní 75 so 1975 yẹn. mo lẹ lọ dáàdì. London. ẹ ṣí experience ẹ fún wa dé ńgbà tó di pé wá di pé tẹbi wọn ṣe tátàtà yẹn wá di pé ẹ ń lọ lóyìnbó lọkọ ni kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn kí làwọn ẹbí yín sọ kí lẹ́yìn náà rò ńgbà yẹn kí ni feeling yẹn jẹ́ ńgbà yẹn. ṣe rí ńgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti iṣẹ́ ìlú iṣẹ́ ọ̀lẹ ni wọ́n kà kún wọn ò dẹ̀ mọ̀ pé kì í ṣe iṣẹ́ ọ̀lẹ tó ìgbà tí èmi máa lọ sí ìlú òyìnbó tí mo lọ sọ fún àwọn òbí mi lé pé máa lọ sí ìlú òyìnbó kí ló ń lọ ṣe mo ní iṣẹ́ ìlú ni inú wọn dùn because iṣẹ́ bàbá mi ni inú ẹ̀ dùn pé iṣẹ́ òun pé mo gbé yọ so inú wọn dùn wọn ní complain. ẹ tó mélòó tẹ lọ́ngbà yẹn sàn. àwa mẹ́sàn-án mẹ́jọ bá a ṣe máa ń lọ ni a pọ̀ jù mẹ́wàá. ẹ̀dẹ̀ máa ń lò tó oṣù mélòó. a máa ń lo oṣù ó kéré ju oṣù mẹ́ta mẹ́rin mẹ́fà. ní lọ lẹ́ẹ̀kan ṣoṣo. lẹ́ẹ̀kan ṣoṣo. oṣù mẹ́fà. oṣù mẹ́fà ó depend lórí. ẹ ń lo oṣù mẹ́ta. ó kéré ju oṣù mẹ́ta. ní ìlú òyìnbó pẹ̀lú. bẹ́ẹ̀ni òjò ń gbà ń gbà yẹn. ẹni. àsìkò òjò ń gbà yẹn àsìkò ṣeré. so àsìkò òjò ń rọ̀ ń gbà yẹn tó bàbá la jókòó síbí náà. so òjò ló jọ mí so gbà yẹn kò dẹ̀ sí wọn ìlú ò ti lajú pé hall ìta náà ni field ni tójò bá dédé náà nìyẹn so gbà yẹn a máa ń enjoy ìlọrun nígbà tá a bá fi padà dé òjò á ti dá ọ̀run á ti bẹ̀rẹ̀ so àtún bẹ̀rẹ̀ eré wa ń bí. báwo ni acceptance yẹn gbà yẹn tó di pé ẹ̀ ń travel lóyìnbó báwo lọ ṣe gba eré yín gbà yẹn nígbà tó di pé sọ́wọ́n nàìjà náà nàbọ̀ wọn. ṣe rí àwọn nàìjà ló mú wa lọ but àwọn ìlú yòókù gbà wá gbọ́dọ̀ rí i pé lọ́hùn yẹn táìmù táwọn fi ń jayé nìyẹn excuse me táìmù táwọn fi ń gbádùn ìyókù iṣẹ́ ni àsìkò tútù gan-an tó jásìkò òjò tiwọn lọ́hùn àwa náà ò lè lọ torí àwọn náà ò ní jáde so bó ṣe jẹ́ ní àsìkò yẹn tó jásìkò òjò tiwa ń bí àwa àrìnrìn tó ẹnu tiwọn lọ́hùn làwa ń lọ. ṣe máa ń ṣeré káàkiri lọ́wọ́ cities. bẹ́ẹ̀ ni àwọn states níbi tí wọ́n ti bá ti pè wá la máa ń lọ káàkiri. ẹ lọ 73 ẹ lọ 75. 75 yẹn mo wá decide excuse me pé iṣẹ́ ìlú yìí wá fẹ́ ju ẹ̀mí mi lọ torí ngbà tí èèyàn bá gba for example yìí kí n
kí n kò yín jáde nsìn kẹgbà kí ni mo fún yín 10,000 agree pé 10,000 nínú yín dùn but bàbá bàbá sùn tẹ lálàá kan ẹ dákun mo lálàá kan mo rí pẹ́pẹ́yẹ o kíní kan lójú oorun bàbá ní kó lọ́ọ́ ra gbò wá ẹlòmíràn ní èmi ọ̀rẹ́ wòlíì ni jẹ́mọ̀ nítorí bá jẹ́mọ̀ nítorí bá wu ìyàwó babaláwo gbà jẹ òun ní fáwọn àgbà mo sọ́rí omi ìbú wọn kì í ṣe pé mi ò ta àbùkù wọn o ṣé wọn ni wọn láti jẹun so láti jẹ so n tó ń fa nìyẹn ìsáré àìsàpàjúdé pé wọn bàbá wà bí mísìn tó bá pé gbà kan ni bẹ́ẹ̀ kan bá fi kíní yẹn gbùgbùgbùgbù bẹ́ẹ̀ tá a rí wọ́n tún dé ni so bí tó ń bá lọ nìyẹn. ẹ wá ní ẹ̀ ń fẹ́ ṣe mọ́. wọ́n á ní gbogbo eléyìí ti sú mi ìdí ìlú tí mo ìdí iṣẹ́ rédíò tí mo ń ṣe kò sẹ́ni tó ń lé mi kò sẹ́ni tí mò ń lé iye tí n bá pa èmi ni mo ní nǹkan mi so mi ní sáré lọ pé kẹ́nìkan wá gbù so mo ṣe decide yẹn pé ẹjọ́ iṣẹ́ ìlú yìí mi ò pé bí mi ṣe wálé tí mo ra irinṣẹ́ electronics mi wá nìyẹn so bàbá kan ló wá tún pè mí nígbà tí bàbá yẹn gbọ́ pé mo ti tún kò lọ́dọ̀ expensive ìlú bí bàbá yẹn ní bàbá Ògúndélé bàbá yẹn ló wá pè mí pé Ahuja wà má rí talent ẹ̀ mọ́lẹ̀ mo kàn rẹ́ ẹni sínú ń jọ yẹn ni pé bàbá mo kọ́ṣẹ́ mi ní talent mi nìyẹn náà ìwọ ni talent ibo ni talent tún wà bàbá yẹn sápà sí èdè mi títí pé tó fẹ́ kọrin ni tó fẹ́ mo ní kọ ó ṣe gẹ́gẹ́ kan múra bàbá mo ní kọ ṣùgbọ́n ta ló fẹ́ ra níṣẹ́ fún mi ní ilẹ̀ tó máa ra níṣẹ́ fún mi bàbá báyìí bá ní kì í má wọrí ibi tá a fọ̀rọ̀ sí ni ó kàn dé bí oṣù kejìlá oṣù kẹta ni bàbá bá tún wá tí wọ́n fẹ́ mú mi lọ síbì kan tó bá di jọ́ báyìí fi ṣe tẹ̀lé wọn nìyẹn bí wọ́n ṣe mú mi lọ sí EMI nìyẹn bẹ́ẹ̀ ni tó ń ṣe record so gbàdán wọ́n dẹ̀ ní ká wá ṣe audition báyìí dẹ̀ káwọn bọ́ọ̀sì lọ as audition òyìnbó yẹn rí mi báyìí ó ní mo wà òkè. àwọn òyìnbó lọ wà ń gbẹ gbogbo but àwọn ẹwọn gbọ́ àwọn tó ń bá wọn ṣiṣẹ́ gbọ́ túrẹ̀ ní tèmi wọlé Uroje là ń pè Uroje pé Àyìnlá Ọmọwúrà òun wọlé pẹ̀lú gbàgbé orúkọ bọ̀bọ̀ yìí sọ̀nkálùkù tó bá wọlé but èmi ò bọ́nà Yorùbá wọlé òun ni wàhálà tèmi ṣe pọ̀ díẹ̀ ní EMI kí lẹ bá wọlé lórí àwọn Uroje Alai Life dẹ̀ ni òun ló promote mi producer mi so ẹ̀tanú wà wípé ìwọ Yorùbá kìíní tó wá gbégbé náà bíbá ìlú wá gbà wọlé so wọ́n victimize mi díẹ̀ tó jẹ́ àwọn olórin ẹgbẹ́ yín àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ mi ní problem pẹ̀lú àwọn olórin ẹgbẹ́ mi bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ lọ́wọ́ pé bí tẹ́ gbà wọlé mo gbà wọlé yẹn ni ò correct ló dé ojú wọn so mo forúkọ bóńtọ̀ mu láti rí so ìgbà yẹn lèmi náà wá realize pé sátún láti bọ́nà kan wọ̀bí iṣẹ́ kan ni tàbí nǹkan kan torí ohun tí mo fi mọ̀ ni wípé àdéhùn wa ni wípé rẹ́kọ̀dù 3 lọ́dún la máa ṣe fún wọn mo dẹ̀ sáyìn ọdún 3 ó jẹ́ rẹ́kọ̀dù 9 tí mo láti ṣe fún wọn so mo ṣe kéní àwa ti dánfó ẹ̀kejì tí mo ní mo ṣe báyìí tán rí pé àríyá ti dé ló boost me out bí wàhálà yẹn ṣe tún pọ̀ sí nìyẹn ó yẹ ẹ jẹ́ ká ṣe rẹ́kọ̀dù táìmù tí tó láti ṣe rẹ́kọ̀dù wọ́n ṣáà máa yí mi sípò. ọjà wa ti dánfó yẹn lẹ kọ́kọ́ jùlẹ̀ gbàgbà. yẹn kọ́kọ́ jùlẹ̀. sọ́ọ̀lì fún wa ń dìẹ̀ ń bẹ̀. àti pé ńgbà tí ẹ jùlẹ̀ bẹ́ẹ̀ ńgbà tó dé gbòòrò báwo lọ ṣe gbà á sí. orin yẹn kíkọ́ ni orin yẹn kọrin yẹn fún wa kẹ́ tó sọ. àwa ti dánfó àwa ti tàǹdá àwa ti jáwọ́ nínú àpọ̀n tí ó yọ àwa ò ṣe mọ́ rárá nítorí pé àlàyé ò kájọ ariwo ò bá bá a lò bàálù ti fò lọ. lòkà gé mọ́ bẹ́ẹ̀. àwa ti dánfó èmi náà ti èmi náà ti dá tèmi lẹ̀ dánfó gédégbé náà pé sọ̀rọ̀ náà sọ dánfó gédégbé gédégbé lọ́mọ wà dánfó gédégbé so kí ẹ gbé òmìnira
ẹgbẹ́ òmìnira pé mi náà wà láyé ara mi. sọ yẹn ń sìn dánfó nígboro àwọn mọ́tò lọ fi ń ṣe Òṣòdì. Ó yàtọ̀. Ìgbà yẹn bẹ́yìn ṣe ṣe dánfó nígbà ó ti dá dúró. ó ti dá dúró òun ni túmọ̀ ẹ̀. Dánfó. Yes dánfó mo ti dá gédégbé. Àwọn Nàìjà ló mú wa lọ but àwọn ìlú yòókù gbà wá. gbọ́dọ̀ rí i pé lọ́hùn yẹn táìmù táwọn fi ń jayé nìyẹn excuse me táìmù táwọn fi ń gbádùn ìyókù iṣẹ́ ni. Àsìkò tútù gan-an tó jásìkò òjò tiwọn lọ́hùn àwa náà ò lè lọ lọ́rọ̀ àwọn náà ò ní jáde. So bó ṣe jẹ́ ní a máa ń àwọn àsìkò yẹn tó jásìkò òjò tiwa ń bí àwa àdàrin rẹ̀ ẹnu tiwọn lọ́hùn làwa ń lọ. Ṣé máa ń ṣeré káàkiri lọ́wọ́ cities? Bẹ́ẹ̀ ni àwọn states ibi tí wọ́n ti bá ti pè wá la máa ń lọ káàkiri. ẹ lọ 73 ẹ lọ 75. 75 yẹn mo wá decide excuse me pé iṣẹ́ ìlú yìí wá fẹ́ ju ẹ̀mí mi lọ. Torí ńgbà tí èèyàn bá gba for example kí n kò yín jáde ńsìn kẹgbà kí ni mo fún yín 10,000 agree pé 10,000 nínú yín dùn but bàbá bàbá sùn tẹ̀ lálàá kan ẹ dákun mo lálàá kan mo rí pẹ́pẹ́yẹ o kíní kan lójú oorun bàbá ní kó lọ́ọ́ ra gbò wá ẹlòmíràn ní èmi ọ̀dọ̀ wòlíì ni yẹmọ n tó bá yẹmọ n tó bá wu ìyàwó babaláwo gbà jẹ òun ní fáwọn àgbà mo sọrí omi ìbú wọn kì í ṣe pé mi ò ta àbùkù wọn o ṣe wọn ni wọn láti jẹun so láti jẹ so n tó ń fa nìyẹn ìsáré àìsàpàjúdé pé wọn bàbá wà bí mísìn tó bá pé gbà kan ni bẹ́ẹ̀ kan bá fi kíní ẹni gbùdùgbùdù bẹ́ẹ̀ tá a rí wọ́n tún dé ni so bí tó ń ba lọ nìyẹn. ẹ wá ní ẹ̀ fẹ́ ṣe mọ́. wọ́n á ní gbogbo eléyìí ti sú mi ìdí ìlú tí mo ìdí iṣẹ́ rédíò tí mo ń ṣe kò sẹ́ni tó ń lé mi kò sẹ́ni tí mo ń lé iye tí n bá pa èmi ni mo ní nǹkan mi so mi ní sáré lọ pé kẹ́ni kan gbù so mo ṣe decide nìyẹn pé ẹ jọ iṣẹ́ ìlú yìí mi ò pé bí mi ṣe wálé tí mo ra irinṣẹ́ electronics mi wá nìyẹn. So bàbá kan ló wá tún pè mí nígbà tí bàbá yẹn gbọ́ pé mo ti tún kò lọ́dọ̀ expensive ló bí bàbá yẹn pé bàbá yẹn ní bàbá Ògúndélé. Bàbá yẹn ló wá pè mí pé Ahuja wà má rí talent ẹ̀ mọ́lẹ̀ mo kàn rẹ́ ẹni sínú ń jọ yẹn ni pé bàbá mo kọ́ṣẹ́ mi ní talent mi nìyẹn náà ìwọ ni talent ibo ni talent tún wà. Bàbá yẹn sápà sí èdè mi títí pé tó fẹ́ kọrin ni tó fẹ́ mo ní kọ ó ṣe gẹ́gẹ́ nìkan múnà bàbá mo ní kọ ṣùgbọ́n ta ló fẹ́ ra níṣẹ́ fún mi ní ilẹ̀ tó máa ra níṣẹ́ fún mi. Bàbá báyìí bá ní kì í má wọrí ibi tá a fọ̀rọ̀ sí ni ó kàn dé bí oṣù kejìlá oṣù kẹta ni bàbá bá tún wá kí wọ́n fẹ́ mú mi lọ síbì kan tó bá di jọ́ báyìí fi ṣe tẹ̀lé wọn nìyẹn bí wọ́n ṣe mú mi lọ sí EMI nìyẹn. Bẹ́ẹ̀ ni tó ń ṣe record so gbàdán wọ́n dẹ̀ ní ká wá ṣe audition báyìí dẹ̀ káwọn bọ́ọ̀sì lọ as audition òyìnbó yẹn rí mi báyìí ó ní mo wà òkè. àwọn òyìnbó lọ wà ń gbẹ gbogbo but àwọn gbọ́ àwọn tó ń bá wọn ṣiṣẹ́ gbọ́ true ẹ̀ ń tẹ́mi wọlé Roje là ń pè. kílẹ̀ pé Roje tí wọ́n pe Àyìnlá Ọmọwúrà òun wọlé pẹ̀lú gbàgbé orúkọ bọ̀bọ̀ yìí sọ̀nkálùkù tó bá wọlé but èmi ò bọ́nà Yorùbá wọlé òun ni wàhálà tèmi ṣe pọ̀ díẹ̀ ní EMI kí lẹ bá wọlé lórí àwọn Roje Alai Life dẹ̀ ni òun ló promote mi producer mi so ẹ̀tanú wà wípé ìwọ Yorùbá kìíní tó wá gbégbé náà bíbá ìlú wá gbà wọlé so wọ́n victimize mi díẹ̀. tó jẹ́ àwọn olórin ẹgbẹ́ yín àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ mi ní problem pẹ̀lú àwọn olórin ẹgbẹ́ mi bẹ́ẹ̀. àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ lọ́wọ́ ibi tẹ́ gbà wọlé mo gbà wọlé yẹn ni ò correct ló dé ojú wọn so mo forúkọ bóńtọ̀ mu láti rí so ìgbà yẹn lèmi náà wá realize pé sátún láti bọ́nà kan wọ̀bí iṣẹ́ kan ni tàbí nǹkan kan torí ohun tí mo fi mọ̀ ni wípé àdéhùn wa ni wípé rẹ́kọ̀dù 3 lọ́dún la máa ṣe fún wọn. la máa ṣe fún wọn mo dẹ̀ sáyìn ọdún 3 ó jẹ́ rẹ́kọ̀dù 9 tí mo láti ṣe fún wọn so mo ṣe kéní
àwa ti dánfó. Ẹ̀kejì tí mo ní mo ṣe báyìí tán rí pé àríyá ti dé ló boost me out bí wàhálà yẹn ṣe tún pọ̀ sí nìyẹn. Ó yẹ ẹ jẹ́ ká ṣe rẹ́kọ̀dù táìmù tí tó láti ṣe rẹ́kọ̀dù wọ́n ṣáà máa yí mi sípò. Lọ́jà wa ti dánfó yẹn lẹ kọ́kọ́ jùlẹ̀ gbàgbà. Yẹn kọ́kọ́ jùlẹ̀. Sọ́ọ̀lì fún wa ń dì ẹ̀ ń bẹ̀. Àti pé ńgbà tí ẹ jùlẹ̀ bẹ́ẹ̀ ńgbà tó dé gbòòrò báwo lọ ṣe gbà á sí. Orin yẹn kíkọ́ ni. Orin yẹn kọrin yẹn fún wa kẹ́ tó sọ. Àwa ti dánfó, àwa ti tàǹdá, àwa ti jáwọ́ nínú àpọ̀n tí ó yọ. Àwa ò ṣe mọ́ rárá nítorí pé àlàyé ò kájọ, ariwo ò bá bàálù, bàálù ti fò lọ. Ló ká gé mọ́ bẹ́ẹ̀. Àwa ti dánfó. Àwa ti dánfó. Èmi náà ti èmi náà ti dá tèmi lẹ̀ dánfó gédégbé. Náà pé sọ̀rọ̀ náà sọ dánfó gédégbé, gédégbé lọ́mọ wà dánfó gédégbé. So kí ẹ gbé òmìnira. Kí ẹ gbé òmìnira pé èmi náà wà láyé ara mi. Sọ yẹn ń sìn dánfó nígboro àwọn mọ́tò lọ fi ń ṣe Òṣòdì. Ó yàtọ̀. Ìgbà yẹn bẹ́yìn ṣe ṣe dánfó nígbà ó ti dá dúró. Ó ti dá dúró. Òun ni túmọ̀ ẹ̀. Dánfó. Yes, dánfó mo ti dá gédégbé. Báwo lọ ṣe pé mo ti wà láyé tèmi. Báwo lọ ṣe gbàǹgbà yẹn gbà tó jáde ńgbà yẹn. Àwọn èèyàn gba àwọn kan gbà tí rẹ́kọ̀dù yẹn jáde ta ló ṣe ni lọ́ ń sọ. So gbogbo àwọn tó wá rí wọ́n ń ráwòrán pé Àwùjáre kẹ̀ torí Délé Bello ni mo fi ṣe first àwo yẹn. But wọ́n ti mọ̀ yín Àwùjá. Àwùjá ni gbogbo èèyàn mọ̀ mi. Ṣùgbọ́n èmi wá ń wò pé wọ́n bá orúkọ máṣíìnì kan wá ẹjọ́ orúkọ mi àti orúkọ fádà mi. Wọ́n ti máa forúkọ máṣíìnì Àwùjá. So bí mo ṣe Délé Bello. So àwọn kọ́sítọ̀mù mi wá rí mi àwọn Alhaji Mọ̀ṣó Buhari ọlọ́tọ̀ tó jẹ ọba ń sìn kábíyèsí. Ọba ń sìn kábíyèsí mo gbọ́ náà mi ìtàwọn gẹ́tì mọ̀ wọ́n ti gbẹ́ sí bẹ́ẹ̀ yẹn. Àwọn ni mo kọ́kọ́ ṣeré fún. Wow. Pé mo Ahuja Bello àwọn ni mo kọ́kọ́ ṣeré fún tí wọ́n ṣe kó mọ ní tirẹ̀. Bí ọdún wo nìyẹn sà? Lẹ́yìn gà 76. 76. Bẹ́ẹ̀ni. Ẹ lọ ṣe kó mọ fún bàbá Buhari ọlọ́tọ̀ kábíyèsí. Bẹ́ẹ̀ni kábíyèsí bàbá. Níbo báwo lẹ ṣe pàdé wọn? Jayéjayé ni wọn. Eléré tí ò bá mọ̀ wọ́n ó yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Jayéjayé ni wọn kò sí pẹ́ni tí ò bá mọ̀ wọ́n o. Onímọ̀ nìkan wà tí olóògbé Síkàndé Barrister. Báyìí ni wọn. Eléré tí ò bá tiẹ̀ eléré tí ò bá. Láti ìgbà yẹn sàọ́dẹ̀ sì ṣe kí. Bẹ́ẹ̀ni. So àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n lọ wá sọ fún yín gbà yín pé orúkọ tó ń lò. Wọ́n á sọ wípé Alhaji Mọ̀ṣó lẹ́yìn kọ́lé mi. Tálà Alhaji Mọ̀ṣó yẹn Simon bínú. Ọláníyàn tí Sànníkì Mọ̀ṣó Ọláníyàn Ọ̀yọ́. Alhaji mi ní Haji Mọ̀ṣó Ọ̀yọ́ nílé Aláàfin o Haji Mọ̀ṣó Sùmọ́lá kí ọ lọ bá débi pé lọ jẹ́ Àwùjá làwa mọ̀ tó mo dé club ní Màmá Kòkó pé wọ́n ṣe wá bá mi yẹn pé kí n lọ change orúkọ mi látó nílọ pé Àwùjá ni kí n Màmá Kòkó yẹn ni club tèmi ń lò bẹ́ẹ̀ so nígbà tí máa ṣe àwárí àtidé mo wá fi Ahuja Bello sí. Àríyá ti dé yẹn ṣé yẹn ní kejì tẹ. Ẹ̀yẹn ló gbé mi gan. Yẹn wá káàkiri. Yẹn wá káàkiri gbogbo àgbáyé ẹni tó ṣe kinní yìí ló ń ṣe léyìí náà so borúkọ yẹn ìfẹ́ lọ́n ṣe ní. Bàbá yìí ajá sọ ń pa success torí pé a sì máa sọ ń pa ìfàsẹ́yìn díẹ̀ nígbà tá àríyá ti dé yẹn wá dé ẹ̀yin personally kí ló ṣẹlẹ̀ nígbà àṣẹyìn gbà yẹn level lẹ́wà wà ń gbà yẹn. Èmi náà ti rí i pé mo ti wà láwùjọ àwọn èèyàn gidi so inú mi ń dùn. Ẹ ṣeré fáwọn èèyàn lágbára méjì mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ ni àwọn èèyàn ńláńlá torí nígbà tí mo dá iṣẹ́ mi náà Kingston na dey help me wọ́n bá léré méjì mẹ́ta wọ́n á gbé kan fún mi so wọ́n tún mọ̀ mí wọ́n ti mọ̀ mí lẹ́yìn wọn. Bàbá Sọ̀nadé fún yín lọ́hùn eré ńgbà yẹn. Wọ́n fún mi léré despite pé àwọn èèyàn ti mọ̀ mí lẹ́yìn wọn so to help me òun ló boost me out. Láti báwo wá nígbà yẹn ṣe ẹ ṣe fàájì gbádùn ara yín dandan. Kò sẹ́ni tí ó ra ayé tí ò ní jẹ ṣé mo life change nígbà yẹn but for better ni
ó wá depend lórí bí èèyàn bá ṣe lò. láti tẹ́ ẹ̀ bá kan nígbà yẹn jà tẹ̀ sọ̀rọ̀ bí ọ̀hún tẹ́ ẹ̀ bá gbé nǹkan nígbà yẹn kọ́ tẹ̀ wà nígbà yẹn báwo lẹ ṣe ń ṣe fàájì. Fàájì ṣé ẹ máa ń sọ pé room 1 kí pupa room 2 dáàdi ẹ tọ́ fún ara lè kọ́ ṣe. no ṣe rí nǹkan tó wà níbẹ̀ ni wípé kò sọ́kùnrin tí ò ń jayé ńgbà yẹn bàbá ń tanra wájé lókù wọ́n kàn fojú sáwo onílù lára ni ẹ bá dáwọn alákòwé mi tó ń dán lára wò. nígbà yẹn náà. ṣèbáwọn náà máa ń bímọ síta tí wọn ní jẹ́ kí ìyàwó mọ̀ tó yẹ pé àti létà làwọn ìyàwó máa mọ̀ àwa ń tàbí lábì. dáàdi ṣé àwọn obìnrin ìgbà yẹn náà ṣé wọ́n dàbí àwọn ọmọ gèsì náà ní pẹ̀kẹ́ yẹn àwọn máa fi kún ọmọ gèsì yìí ló. wọ́n da wọ́n fine àwọn ọmọ sí wọ́n da wọ́n fine. dáàdi tán wọ́n ti gbá yín gbà yẹn ṣé wọn náà. wọ́n fine wọ́n dùn because ara wọn balẹ̀ ibi tó bá fi iyọ̀ wọn sí ló máa somi sí èyí tí wọ́n bá bí ire ni o kì í gbogbo wọn náà o alágídí wà ní wọn náà kò tí wọ́n pọ̀. àmọ́ wọn kì í ṣàdálẹ̀ sí nǹkan kan gbà yẹn. àwọn ṣe báyìí òbí wo ló máa rí ìbànújẹ́ ni nígbà yẹn ìbànújẹ́ ni ṣé wọn pé nígbà yẹn tí n bá rọmọ yín mo lè má mọ̀ yín rí kí n wá rọmọ yín kó máa lọ́ńta kó máa ra ilé kó máa ra ilé kó máa ra ilé máa trace ẹ̀ délé yín ṣẹ́yìn lẹ fún lówó tó fi ṣe nǹkan báyìí kì í ṣàṣọmọ mi àwọn òbí àná wọn bá wí wọn dúpẹ́ lọ́wọ́ mi kí ẹ lè ṣerú ẹ̀ mọ́ sí wọn á dènà délú ẹ̀ ni ṣé wọ́n ni so gbogbo àwọn ìwà yẹn ló ti kúrò so àwọn ọmọ gèèsì àwọn ṣáàjọ tó rọ lọ́hùn because àwọn fìpá àwọn jayé ni kò ń ṣayé ayé ni ẹ máa jẹ ebi ńgbà tí wà tá a bá fẹ́ mutí a lè lọ sí hòtẹ́ẹ̀lì ká lè jọ wá ká jọ mutí ayé táwa ń jẹ ńgbà yẹn nìyẹn tàbí a fẹ́ lágbàáyà ń ṣeré ń bí lágbàáyà ń ṣeré ń bí a fẹ́ lọ watch because a gbọ́dọ̀ pé tiwa tá à ń lù nìkan ni a gbọ́dọ̀ lọ síbòmí pé ilé lẹ́yìn ṣe tó múnú àwọn èèyàn dùn so àwa náà try ẹ̀ bá ṣe ń ṣe ńgbà yẹn nìyẹn. bàbá ẹ wá ṣèkọ́nà lẹ́yìn Ààrẹ Àtidé tó gba gbogbo ìlú gbogbo ayé yẹn Ahuja in London àbí nǹkan ẹ̀ṣẹ̀ yẹn náà. bẹ́ẹ̀ ni ìgbà tí mo kó àwọn boys mi lọ sí London nìyẹn. nígbà yẹn. 1979. 1979. bẹ́ẹ̀ ni. báwo ni yẹn ṣe ṣe ta ló jẹ́ kí yẹn ṣe ṣe ta ló. bọ̀bọ̀ kan là ń pè bàbá yẹn nígbà yẹn Akínrìnmádé là ń pè nìbàdàn. Akínrìnmádé. ọmọ Abẹ́òkúta ni bọ́tù Ìbàdàn lọ bẹ́ẹ̀sì sí wọ́n ta mọ́tò ńgbà yẹn so òun ló promote mi tí mo fi lọ sí ìlú tí mo fi ṣe rẹ́kọ̀dù yẹn fún. nígbà tẹ́ dé London pẹ̀lú àwọn ẹgbẹ́ yín báwo ni ṣe lọ dáadáa. ṣe lọ sẹ́wọ̀n pé èmi ti mọ bẹ̀ mo ti ń lọ so orúkọ yẹn tí wọ́n ti gbọ́ tí wọ́n ti mọ̀ so òun ni là ń lò ńgbà yẹn so mi kì í ṣàlejò wọn. tó mọ̀ pé eré yẹn rẹ́kọ̀dù yẹn náà ṣe dáadáa ńgbà yẹn gan. bẹ́ẹ̀ni. lẹ́yìn yẹn wá ń kọ́ kí ló tún wá ṣẹlẹ̀ sí. lẹ́yìn yẹn ńgbà mo dé mo lọ sí Mecca ní 1981 so 1982 mo lọ accident. yẹn jàǹbá ọkọ̀ yẹn so mo ti Martin Street bọ̀ ọjọ́ ọdún ní ìtúnú àwẹ̀ 23/24. ṣé ìtúnú àwẹ̀ ṣọdọọdún ló máa ń ṣe. ọdọọdún ló máa ń ṣe jùjú nìkan ni àbí. ọdọọdún ló máa ń ṣe ní Martins yẹn eléré máa ń pọ̀ fífi ìgbà yẹn wákè náà wà bẹ́ẹ̀ gbogbo àwọn eléré pátápátá ọ̀dọ̀ Barrister ni mo láàsì sí. ṣé wọ́n máa ń ṣeré káàkiri. òǹkálùkù ní tiẹ̀ táǹdì tiẹ̀ bọ̀tẹ́rẹ́ máa ń pọ̀ Martins Street níjọ́ nígbà yẹn àwọn King Sunny Adé náà máa ń wá síbẹ̀. bàbódà ń pè ẹ̀yin àti olóògbé Chukwuka Televised súnmọ́ra ẹ̀dá ń kẹ́ ẹ̀ mọ̀ wọ́n díẹ̀. a máa súnmọ́ra nítorí Mushin là ń gbé ọ̀rẹ́ dẹ̀ ni wá a máa ń wá sí lọ́dọ̀ mi èmi náà máa ń lọ sí lọ́dọ̀ ẹ̀ a máa ń jọ ń sọ̀rọ̀ dáadáa èèyàn gidi ni o torí bí mi ṣe súnmọ́ mi ò bá wà pálapàla lọ́wọ́ ẹ̀ tó fi kú tẹ́bàrí ó pè mí sínú rẹ́kọ̀dù kan náà báyìí èmi náà kì í sínú rẹ́kọ̀dù ó pàdé mi Mẹ́kà ó fún mi ní 50 riyal bí either 50 or 100 riyal ló fún mi. ẹ pàdé Mẹ́kà. bẹ́ẹ̀ ni bó ṣe máa ń fún mi nìyẹn fi hàn pé òun ti make it but as a friend tó bá ti pàdé mi a ṣì pọ̀tùmọ́tò ẹ̀ ọ̀rẹ́ mi
ṣe máa ń ṣe fún mi. Bàtà kéèyàn níwà o kò sígbà tí ọ̀rọ̀ ẹ tó sọ̀rọ̀ Wáíkì Àjàó bàbá wa náà bọ́ ti sọ̀rọ̀ bàbá yìí náà ẹ̀wọ̀ yìí náà kọ́tẹ́ tó ń sọ ń pa wọn náà nìyẹn lẹ́yìn tó ti kú tipẹ́tipẹ́. so téèyàn bá ti ṣe ìwà téèyàn bá hù ìwà ń parẹ́ bó jẹ́ burúkú bó jẹ́ dáadáa tó bá hù burúkú bá ṣe máa sọ náà nì ṣé kò lè mú wa. but àwọn ò rí bóyá òun rí wa but ìwà tó ń hù ṣé mi o lèmi sọ yẹn. ẹ wá kúrò ńbẹ̀ yẹn ń padà bọ̀ wá sí ilé. bẹ́ẹ̀ ni so mo rí dráìvà mi mo bá gún ọtí lọ́wọ́ ẹ̀ tó ń wéré ni wọ́n yìí kẹ́ tó mọ ohun tó ṣẹlẹ̀ nígbà tá à ń bọ̀ tí mọ́tò takú bí ẹ̀mẹrin ọmọ ń sàsí wa ni mo ṣe já kọ́kọ́rọ́ mi gbà lọ́wọ́ ẹ̀ nìyẹn tí mo wọ mọ́tò excuse me èmi mo wá mọ́tò tó gbàgbà mo lórí bíríìjì yẹn mo ń sọ̀kalẹ̀ bọ̀ lórí bíríìjì mo rí pé mo sá rí i pé blackout tí mo gbọ́ sílẹ̀ ti mọ́ àbílẹ̀ ò mọ́. lóru ni so ohun tí mo gbọ́ mọ́ nìyẹn. lápá abo nìyẹn ṣe rántí sọ. mo mọ̀ pé orí bíríìjì láti máa sọ̀kalẹ̀ aláka yẹn. aláka sùn lérè. even mọ́tò mẹ́ta ni wọ́n ní wà involve jọ yẹn lójú kan náà tèmi ló kọ́ ṣẹlẹ̀ ìgbà tí mi ìdè tún dáàbò dọ̀dọ̀ mi tèmi tún dáàbò yẹn but mo wá dúpẹ́ gbogbo àwa tá a wà ní mọ́tò kò sẹ́ni tó kú but ẹsẹ̀ ọ̀tún ni gbogbo wa kán pátápátá. ẹsẹ̀ ọ̀tún ni gbogbo yín. gbogbo wa. ẹ̀mí ilẹ̀ wa nu mọ́tò sá. mẹ́rin. ẹsẹ̀ ọ̀tún gbogbo yín dẹ̀ ló kán. gbogbo wa ẹsẹ̀ ọ̀tún ló kán. but ọ̀sẹ̀ kejì lèmi tó mọ ohun tó ń ṣẹlẹ̀ nígbà tí mo jí lọ́sibítù. ọ̀sẹ̀ méjìlẹ̀ tó mọ̀ pọ̀ tó ìṣẹ̀lẹ̀ ń tẹ̀ mọ́ rárá. mi ò mọ anything mo kàn travel káàkiri ni. tó mo kàn lọ káàkiri gbogbo ìlú tí mo ti mọ̀ àwọn tó ti kú tí mo ti mọ̀ màá rí wọn àkíra wa mi à ń sọ pé bí báyìí ló ń wá o àkínyalé màá lé mi náà fẹ́ débi yẹn ìkọ̀ báyìí mo ń padà bọ̀ so bí ṣe ń lọ káàkiri nìyẹn sojọ́ tí mo wá máa padà dé báyìí mo kàn rí pé mo bára mi ní Mẹ́kà wọ́n kírun lọ́wọ́ mo wá fẹ́ jọyìn wọn wọ́n ṣe lé mi nìyẹn kí ló dé wọ́n ṣe lé mi kúrò ńbẹ̀ gbàdé mi wá kúrò ńbẹ̀ mo kàn rí pé ibi pa mí mo fẹ́ ya ilé oúnjẹ mo ṣe ya ilé oúnjẹ yẹn tí mo ní kí wọ́n fún mi lóúnjẹ ẹnìkan wá pè mí pé ẹran èèyàn ni wọ́n ń tà ń bí o ẹran èèyàn kẹ̀ mo ṣe bínú jáde nínú lójú àrán mi nìyẹn o lójú ìran tẹ́ ẹ̀ rí yẹn. mo ṣe kúrò ńbẹ̀ nìyẹn nígbà tí mo kúrò ńbẹ̀ mo kàn bára mi lórí stage so nígbà tí mo bára mi lórí stage tí mo fi gba kọ́kọ́rọ́ mọ́tò gbogbo ohun tó ṣẹlẹ̀ sáà ni mo rí tí mo fi débi tí kíní ẹ̀ ṣẹlẹ̀ nígbà tí mo débi kíní ẹ̀ ṣẹlẹ̀ mo sáré wípé àwọn kan ń sáré bọ̀ wọ́n sáwọ̀ white mo rí àwọn eléyìí tí ń bọ̀ mi ò ṣe bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ nìyẹn bí kíní kan bá ṣe kíní kan lọ́kìn so wípé kémi lè escape láàrin wọn àṣẹ reality ni àtàwọn dókítà tó ń tọ́jú mi ni mo ṣẹ̀ṣẹ̀ lajú tí mò ń rí tán ń bọ̀ àtàwọn adé wọn dọ́dọ̀ mi wọ́n jẹ́ pọ̀fọ̀ ẹnu mi tán alágbà olórí wa jẹ́ mọ́ bí táwa mo ní mò ń ti play ball ni mi ti fíìlì pé bóyá kankan ṣe mímọ ayẹwo mo ní mò ń ti play ball ní kankan gbogbo ara mi wọ́n sọ pé mo wá gbọ́ tí captain mi tó ń sọ pé Ahuja ó ti jí ọ̀sẹ̀ kejì táwọn ti wà lọ́sibítù ní o thank God ó ti jí tí mo wá rí mo ṣẹ̀ṣẹ̀ wá rí fígbà ara mi bí wọ́n ṣe táìtì mi tí wọ́n fi ẹsẹ̀ mi kọ́ nǹkan kan ara ṣe bẹ̀rẹ̀ sí wàá ro mí gbà yẹn mo ṣe àmọ́ pé mo wà lọ́sibítù ọ̀dùnfọ́sẹ̀ méjì yẹn mi mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. òun lẹsẹ wẹrẹ yẹn dáàdì gé bí ọ̀sẹ̀ méjì tó bá shut down tẹ́ǹtẹ́ mọ kọ́kọ́ tó ń ṣẹlẹ̀ tẹ̀dẹ̀ ń lóríṣiríṣi nǹkan tẹ̀dẹ̀ ń lọ káàkiri kó tó di pé ẹ̀ṣẹ̀ wá padà. bẹ́ẹ̀ni. bàbá ẹni ẹni tó gbọ́ wọlé lẹ́ẹ̀kan sí. ọdún mélòó lẹ lò lọ́sibítù oṣù mélòó lẹ lò. oṣù mẹ́fà. bẹ́ẹ̀ni but ọdún mẹ́ta gan ni mo lò kí n tó lè rìn dáadáa. kí wá nìyẹn ṣe sí yín tẹ́ pé ìgbà tó di pé Ahuja ti wá nírú ìjàmbá yẹn wá ṣẹlẹ̀ kí ló gbà tó wá di pé báwo ló. ohun tí ó wà ń bẹ ni pé kádàrá láò kádàrá ò ṣe yí padà
tó bá máa ṣẹlẹ̀ àṣẹ tọ́lọ́ bá máa yọ̀yàn á yọ̀yàn ni. kọ́ sí tí mò ń sọ fún yín reality ni mò ń sọ fún yín tẹ́ bá rí nǹkan tí mo kó mọ́ra ń jọ yẹn ṣé pupa ni àbí gbàdí àbí ó wà lára yín gbà yẹn tó wà lára mi káàkiri wẹ́ pé mọ́tò tí mo wọ̀ yẹn tó bá ti gbé sínú mọ́tò tó wọ́n ti gbé sínú tó wọ́n pọ́ǹpù ẹ̀ kò yẹ kán bá mi mẹ́. so gbogbo ẹ̀dá ṣẹlẹ̀ jọ kan wá kó èmi àtọ́lọ́run mi torí nígbà tí mo wà ókè gan tí mo ti kí tó di pé wọ́n lọ ṣe operation mi ìgbà yẹn ni àwọn ní máa fi mi ṣe ẹ̀yẹ àwọn nurse bàbá pẹ̀lú gbogbo ohun tẹ́ kó mọ́ra yìí tó bá ọgbẹ́ lára yín bẹ́ẹ̀ sísọ́ọ̀sì náà fi gé sísọ́ọ̀sì náà fi gé. ẹ̀yin dẹ̀ tó ń gbà pé nǹkan tó lè ṣẹlẹ̀ sí yín pé kánpé lẹ́wà. tested ẹ̀ mọ́ tó ń pè ní tested and trusted o kàn lè gbé nǹkan lé mi lọ́wọ́ pé kí n máa lọ lò màá béèrè iṣẹ́ tó ń ṣe tó bá ń ṣe báyìí ló ń ṣe màá test iṣẹ́ yẹn tí wọ́n ní tí màá confirm ẹ̀ pé ṣé báyìí ló ń ṣe kí n tó gbà lọ́wọ́ ẹ̀. so mi ìdí bá sọ pé kò ṣoògùn oògùn wà ìgbà wo ló mọ̀ tó máa daṣẹ́ lẹ̀ wọn ò ní fún ẹ lásìkò ẹni tó ṣe gan ọmọ àsìkò tó fẹ́ daṣẹ́ lẹ̀ ó mọ̀ kó jẹ́ òun náà mọ̀ kó jẹ́ ìwọ náà tó dẹ̀ fún un dẹ̀ lò ó dẹ̀ yóò dẹ̀ jẹ́ níjọ́ tó bá máa lò tí ò ní jẹ́ ò lè mọ̀ ṣùgbọ́n àdúrà tó bá ń gbàdúrà tí wọn bá jẹ́ni tó ń gbàdúrà gangan o tí nǹkan bá ṣẹlẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ èèyàn ní wáyé gbàdúrà mọ́ ó jẹ́ máa bọ́ náà ní nǹkan náà ni ṣùgbọ́n èyí tó ti gbà yẹn a tún máa fún lókun a máa fún lókun gẹ́gẹ́ bí experience tèmi ní o nígbà tí mo l'accident tí mo ń sọ o torí gbà yẹn kì í ṣe pé mi ò mọ̀ pé Ọlọ́run wà o bọ̀ tí gbà yẹn mo ti ṣẹ̀ṣẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ kan pé yes torí mo rí rírí mo rí oríṣiríṣi mo rí àwọn kan wà tó yẹ pé ó tún jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé bẹ́ẹ̀ lè sọ fún wa mo lè sọ fún ibọ̀ tí kì í ṣòní because program ẹ̀yọ odidi lòun ní ìrírí mi physically pé tó jẹ́ kí n gba Ọlọ́run gbọ́ pé Jésù òótọ́ ló wà torí episode kan nìyẹn fúnra rẹ̀ bá mẹ́nubà but tí bá mẹ́nubà ń sìn a máa because irú èyí tí máa fẹ́ mẹ́nubà ni pé báwo mo ṣe rí Jésù ẹ̀mí Ọlọ́run àtẹ̀mí èṣù báwo ló ṣe wà torí èmi rí wọn mo mọ̀ wọ́n so ẹ ti dìyẹn mú síbí a sì máa mú yàn á fún yín ní odindi bàbá ẹ kúrò nílé ìwòsàn báwo wá ni ṣẹ́ẹ̀ṣì wá eré ṣíṣe ń gbà yẹn sà nígbà tó dín pẹ́ kúrò yẹn. ńgbà tí mo kúrò máa ń lọ sórí stage pẹ̀lú crutches nígbà tó yá mo wà relief bẹ̀rẹ̀ sí lo walking stick so nígbà tó dún bí ọdún mẹ́ta ọdún mẹ́rin nǹkan yòókù míì mo tún l'accident pẹ̀lú ọ̀kadà ìyẹn ló gé mi létí so mo tún ṣe yẹn títí o mo tún wọ́n máa ń gbé mi sórí stage máa jókòó lórí chair nígbà mo tún bọ́ nínú yẹn mo tún lọ ṣeré mo tún lọ sí ìyá ní Kòdú mo lọ gba owó eré ní ìbá nítọ̀hún lé ńgbà tí màá ní mò ń bọ̀ orí step ni mo tún ti jábọ́ mo tún kọ́ lẹ́sẹ̀ kan yòókù oṣù yìí again nígbà tí màá dé gbòbì ọ̀gbẹ́ni ta ló ṣe ìwọ again mi mọ̀ lẹ́yìn ìgbà tí mo tún bọ́ nínú yẹn Ọlọ́run tún ṣe tí mo tún rápálá mo tún dèrò IDH so from IDH mi ò lè ra yẹn mo ti ní àìníà gbà yẹn nígbà mo bọ́ láyé IDH mo ṣẹ̀ṣẹ̀ tún wá lọ sí operation àìníà so kí n tó bọ́ so àwọn oríṣiríṣi case oríṣiríṣi wàhálà ó jẹ́ kí n lose àwọn nǹkan rẹpẹtẹ irinṣẹ́ lọ mọ́tò lọ mo dúpẹ́ ẹ̀mí ò lọ ẹ̀mí àwọn ọmọ mi ò lọ ẹ̀mí ìyàwó mi ò lọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. lọ́dọ̀ wọn tó wá ń sọ ń gbà yẹn gbódà ń pọ̀ wọn eléré ẹgbẹ́ yín kan ló dà ń pé wọ́n ń
ṣe fún bàbá wọn kí lẹ ṣe bó ṣe rí kí lẹ fẹ́ sọ torí nǹkan tí àwa kà táwa dẹ̀ wọ́n sọ pé ńgbà yẹn onípọ̀lọ́ ń gbógun tì yín wà ń pé. ṣe é rí gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ogun níṣẹ́ ìlú ń gbà yẹn but èmi ò lè sọ pé ẹnìkan pàtó ló ṣe mí ogun ò ṣe proof àbí ẹ lè sọ ń sìn pé mo jù yín látà ẹ dáhùn bó bá yẹ pé èèyàn ló ṣe ó kù ó kọ lọ́hùn èmi sáwọn rí i pé ó ṣẹlẹ̀ ọlọ́run dẹ̀ yọ mí. bàbá àwọn rẹ́kọ̀dì yìí tẹ́ wá ṣe ń gbà yẹn mélòó ni ṣé gbogbo náà lẹ ṣe fún yẹn máa ń gbà yẹn. gbogbo ẹ̀kọ́ àwọn bíi mẹ́rin kọ́ náà ni mo ṣe mẹ́rin sí márùn-ún ṣe tó mẹ́fà tí mo ṣe bí mo fi kúrò mẹ́. bó dẹ̀ ṣe àwọn ọlọ́run ní báyìí torí pé ti sáìn ẹ̀ fún wọn so kò sí nǹkan tẹ́ lè fi. àwọn kò sí nǹkan tí mo lè ṣe ṣùgbọ́n ọlọ́run ti wá ṣe ń sìn òfin ó ti kọjá 40 ọdún so ohun tẹ́ bá máa pa lórí mi ẹ ti pa fógójì ọdún so mi ní cost pẹ̀lú yín mọ́ but èmi mo ní nǹkan mi èmi ni mo ní sẹ́ǹsì mi èmi ni mo wá mọ̀ bí mo ṣe lè gbé kalẹ̀ fáyé mọ́ ń sìn so bó ṣe jẹ́ nìyẹn. so àwọn orin àti dáńfò yẹn àrí àti dé nǹkan yẹn náà ó ṣeé ṣe kẹ́ sì gbé sọ́jà padà. bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. iná òyìn dẹ̀ máa rí. ṣùgbọ́n mo ṣe ń ṣèkan lọ́wọ́ ń sìn kọ́ lọ́run bá mi pèsè kí n ṣe tán. tó jẹ́ tuntun. so ni mo fẹ́ fi gbé àwọn old ones jáde because ẹni tó bá gbọ́ tuntun tí mo ṣe tálélé ẹgbẹ́ àwọn tó ti mọ̀ mí but àwọn tó ti mọ̀ bàbá yẹn òun ló ṣe léyìí kẹ́ bá gbà yẹn jáde ńgbà yẹn ṣe mọ̀ pé a tún. òun ló mú mi lọ sí ìbéèrè bàbá kí ló ń ṣẹlẹ̀ sí eré jùjú ó ń wọlé lọ kò dún gbòòrò mọ́ lẹ́yìn táìmù bàbá wa Sunny Adé Ebenezer Obey táìmù kí ló ń ṣẹlẹ̀ sá. ohun tó ń ṣẹlẹ̀ jù ni kò sífẹ̀ẹ́ tó ìfẹ́ tí mo ń sọ pé kò sí tó ni wípé ṣàn kéèyàn kóra wọn jọ lóṣùṣù ọwọ̀ ká jẹ́ pé nǹkan tó ń ṣe Abọ́yadé gbogbo ọlọ́yà ló ń ṣe ká níbẹ̀ ló jẹ́ ni àní ní problem but ìyẹn òun wá ń sọ pé bóyá ìyẹn ni wọ́n fi fa ọwọ́ Jùjú sẹ́yìn o because tásìkò èèyàn bá tó ṣe mọ̀ pé àwọn aláìláìfù ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà káwa náà tó. ẹnà tó ń gbéra. so kì í ṣe pápá wọn mọ́lẹ̀ but àsìkò tiwa ló tó so àsìkò tiwọn náà tó ṣe mọ̀ kò yẹ ká bínú àsìkò àwọn kan tó ń bọ̀ tó máa tó táà tí ì mọ̀ so àwọn náà gbọ́dọ̀ bínú. láti yẹn ni pé àwọn olórí tó ń darí ìjù tó dẹ̀ wọn àgbààgbà jùjú báyìí wọn ò ṣiṣẹ́ tí ẹ kọ́ ṣe torí eléyìí dẹ̀ ń bá bí àwọn bàbá wa Sunny Adé wọn bí bàbá Ebenezer lọ torí pé àwọn náà rí bó ṣe ń lọ. wọ́n gbìyànjú. torí ẹ má bínú sàtẹ́ bá gbọ́ fújì ń sìn ó ń dundun bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ dẹ̀ rí bẹ́ẹ̀ nǹkan tẹ́ sọ lóòótọ́ ni pé gbogbo nǹkan ló lásìkò àmọ́ ó sì yẹ kó yẹ pé jùjú yẹn ó sì ń dún báyìí ju bó ṣe ń dún yìí lọ sá. bẹ́ẹ̀ni. táwa máa gbọ́ jùjú náà a gbọ́ bàbá Sunny Adé a gbọ́ jókòó wá sí. ṣe rí àwọn náà gbìyànjú ṣe tí wọ́n bá sọ pé ó gbìyànjú omi ló pọ̀ jọ ká lọ kò yẹ yín for example ẹ̀wọ̀n gọ́fìmẹ̀ntì ní a lè sọ pé wọ́n ti ń kankan wọ́n gbìyànjú bọ́ ọtí tó bá ń lẹ̀ ó ju nǹkan táwọn náà fẹ́ ṣe lọ so kò sí ẹnìkan tó máa sọ wípé òun ò fẹ́ kó dára lásìkò táwọn but wọ́n lámùkù ẹrù ẹ̀wọ́ olókè lẹ̀ ń wò ẹ̀ wòsàlẹ̀ o tó bá jẹ́ wípé ìfẹ́ yẹn ti wà láti lẹ̀ pẹ̀pẹ̀sẹ̀ àní ní wàhálà báyìí so ṣẹlá ìnífẹ̀ẹ́ yẹn àti ìbẹ̀rù yẹn ó mọ́pọ̀lọpọ̀ sáàdì sí i àbí tí ì bá ṣe pẹ́ni tó láyà tó ná pẹ́ni bá bá. láti sá fẹ́ ṣiṣẹ́ jù bẹ́ẹ̀ ó pé ó má débẹ̀ ó bá try ẹ̀ but wọn mọ̀ pé ó ti yàtọ̀ because ẹni nígbà àwọn tó yà sọ pé nígbà yẹn náà wọ́n ń pé ò ní lọ ọ̀kọ́lù kò ti débi tó fẹ́ dé so èèyàn lè legun kíkọ́ kọjá orí ewé ṣẹ́mọ̀ kọ́lọ́run jẹ́ kí ìfẹ́ yẹn kó tún kọ́lọ́run túbọ̀ bá tún jẹ́ pé because
tí àwa kékeré ta tún wà lẹ́yìn wọn àwa náà ń gbìyànjú à ń dá kìnìún lè ṣe mọ̀ pé júbà jùjú bá ń kíní àdá àtúndá yẹn náà sílẹ̀ ṣùgbọ́n ohun tó ti wà nílẹ̀ yẹn ó sì ń dàárín wa rú. Dáàdì, kí ni ìbáṣepọ̀ yín àti ọ̀rẹ́ yín àbọ̀ ọ̀gá yín King Sunny Adé ń sìn? Kí ni ìbáṣepọ̀ yín nísìnyí? A ní wàhálà o tó bá jẹ́ pé ẹ bá rí mi pẹ̀lú wọn tàbí lájọ pàdé níbì kan fúnra ara yín ẹ mọ̀ pé a ní wàhálà. Torí ọ̀pọ̀lọpọ̀ tán wọ́n máa wò ó pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ń pè yẹn ọ̀rẹ́ yín ọ̀gá yín King Sunny Adé ń pé àfi bẹ́ẹ̀ rí yín pẹ̀lú wọn mọ́ ń sìn. Torí kí bẹ́ẹ̀ rí bàbá sì ń ṣeré àwọn Dangote àwọn kìnnì kan irú yẹ kẹ́yìn náà máa wọ́n àrùn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Mo fi ní kí ni ìbáṣepọ̀ yín sìn yín ṣé ìtàn yẹn ti di lọ́fẹ̀ẹ́ àbí ìfẹ́ náà ló di pé kíní àbí. Ṣé rí wọ́n ní ohun tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé ṣé mọ̀ pé kẹ́hìn bímọ kó rán lọ léèwé tàbí kó kọ́ níṣẹ́ kóun náà ti ní tiẹ̀ tó wọ́n ti gbà tí mi ò tí ì dìde kí n lè dìde wọ́n náà là á ṣe léyìí wọ́n náà wà lọ ṣe léyìí wọ́n náà wà lè mí náà tẹ̀ ní kọ́sítọ́mà tèmi kì í ṣe pé wọ́n ràn mí lọ́wọ́ mọ́ ṣé mọ̀ nígbà tí wọ́n ti di pé tó bá di pé Àwùjá wà lọ ṣe ẹ̀sà mi náà ti lérè ṣé mọ̀ pé mi náà ti. Dáàdì ìfàsẹ́yìn tí wàá wà gbàtẹ́ ti ní accident kankan èmi wò pé torí kò sí bá a ṣe fẹ́ sọ bẹ́ẹ̀ ṣe wáyé dáàdì ẹ nídìí one or two ìrànlọ́wọ́ náà mo dẹ̀ wò pé ẹ níyàn tó jẹ́yàn ti yín tó lè ṣèrànlọ́wọ́ ẹ lèmi fi ń sọ kò ń ṣe pé ẹ rán mi. wọ́n yé mi ṣe rí ẹ̀yin kọ́lẹ̀ kọ́ máa béèrè ìbéèrè èmi dẹ̀ máa ń sọ ṣe rí Yorùbá máa ń pòwe kan ó ní àjùmọ̀bí kò kan tàánú ẹni Olúwa bá rán sí ni ní ṣe ni lóore o ó jẹ́ ọmọ yéèyàn ló jẹ́ mílíọ̀nìà tá a bá ran kì í ṣe pé tí ò bá ní ṣe tá a bá ran kò ní ṣe ẹlòmíì wà tí ò bá ní ṣe kò ní ṣe ẹlòmíì wà mo sọ kí ní ìpínjọ yẹn kọ́sítọ́mà kan bú mi irú question tó wọ́n béèrè náà ni mo ní ó ṣeé ṣe kó jẹ́ pé táìmù tèmi náà ní problem yẹn òun náà ní internal problem tiẹ̀ tó yẹ pé kò ṣeé ṣe kò hàn séèyàn tóun náà ń gbọ́ pé ó lè ṣe é pé bóyá kò lè tásìkò láti ṣe tó bá tásìkò á ṣe òun tẹ̀hún after the kínní ó bú mi pé ṣé mo gọ̀ ni for how long okay for example kan tó máa ń sọ sí ẹ wá wo nǹkan tí YK ń ṣe sìn wọn máa ń ṣe tẹ́lẹ̀ òpíò òun náà ṣe fún mi irú tí YK ṣe fún mi wọ́n ń ṣe tẹ́lẹ̀. ẹ̀jẹ̀ kan ara lè mọ̀ ń pè wọ́n bẹ̀rẹ̀ sí dípò gétọ̀ ohun tó ṣe fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn eléré máa ń ṣe tẹ́lẹ̀. kí ni nǹkan tó ń ṣe jẹ́ kí. ó promote mi ni tó gbogbo ayé sì rí i pé bàbá yìí tún wà. kò ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀. kò ń ṣẹlẹ̀ dúnbẹ̀ dánìkan bá ti ń jẹun kò ní fẹ́ kó débẹ̀ ìkọ́sẹ̀ lómìn náà wà náà tán pé tó bá mú un débẹ̀ tó pé kó wá jẹun á dàbẹ̀rù kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ntẹ́lómi ń sá fún nìyẹn so èmi ò lè blame anybody ṣé tí n bá ní kò ṣe nǹkan kan sìn èyí tó ti ṣe fún mi ńkọ́ orúkọ tó sọ mí òun ni mo fi make ẹ lónìí everybody fi mọ̀ lónìí ṣé kò ṣe so tó bá tásìkò tó lọ́n bá tún kí wọ́n tún ṣe mí wọ́n á tún ṣe. àmọ́ ìyẹn ò di gbogbo ẹ̀yin sì wà káńpẹ́ sì ń ṣe ìtẹ̀yìn lè ṣe pẹ̀lú agbára. lágbára tèmi but mo ní ìdìrànlọ́wọ́. ẹ̀rọ alẹ́ ẹ ti gbọ́ o gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ eléyìí tí àwa mẹ́nu bà ìkún ṣe bóyá pé bàbá gan sọ pé kí ni amọ̀kàwó pé àgbà eléré lọ́wọ́ náà bọ́dẹ̀ ṣe ń bá a bọ̀ láti ìgbà wọn náà ti fi à ń gbé àtọwọn àti King Sunny Adé o àtọwọn ọ̀pọ̀lọpọ̀ eléré lọ́wọ́ jáde ó pé bàbá ṣe wà ẹ́ tẹ́dá accident tí wọ́n nìyẹn ó wà affect wọn díẹ̀ ó wà affect wọn yẹn ní ìpínlẹ̀ à ń ṣe àwa dẹ̀rẹ́ yìí táwa ní làwa lè ṣe ń pé ká tún padà kí bàbá wà láyé wà láàyè o wọ́n dẹ̀ ní ìdìrànlọ́wọ́ wọ́n ń jẹ wọ́n mú o àmọ́ wọ́n ní ìdìrànlọ́wọ́ ọ̀nà wọn fẹ́ gbé àwọn iṣẹ́ ńlá kan ọ̀nà wọn fẹ́ gbé jáde ẹ̀yin tẹ́ bá dẹ̀ jẹ́ pé ẹ mọ bàbá wa náà lóńdó King Sunny Adé tẹ́ bá mọ̀ wọn o ẹ kàn sí wọn pé nǹkan báyìí báyìí lẹ rí o lẹ gbọ́ o kọ́ kàn sí
ọ̀rẹ́ wọn àti brọ́dà wọn bí o kọ́ náà lè ṣe kí ni a tún fẹ́ gbọ́ ìtẹ́ pé Juju ò tẹ̀ fi bẹ́ẹ̀ dùn gbòòrò mọ́ yìí bóyá tí bàbá bá tún dígbà bàbá náà tún jáde padà àtún lè bẹ̀rẹ̀ sí máa kó Juju jẹ bàbá ó kù méjì mẹ́rin kó tó yẹ kẹ́ máa lọ torí ẹ ti gbìyànjú fún mi sàn ìmọ̀ràn lẹ fẹ́ gbọ̀n wọn tó fẹ́ ṣeré Juju báyìí sí torí wọ́n wà kéékèèké káàkiri kí lẹ fẹ́ sọ fún wọn fẹ́ gbọ́ látẹnu yìí. ẹ ṣe rí ìmọ̀ràn tí mo fẹ́ gba àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òun ni wípé kàn ní sùúrù o iṣẹ́ ìlú ń ṣe nǹkan téèyàn lè kánjú sọ pé mo débẹ̀ lónìí mo fẹ́ débi báyìí lónìí kàn má fi kánjú lólé ayé o kàn má fi wàràwàrà wókun ọ̀la o torí ó lẹ́yìn ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n nìyẹn kàn sì bọ̀wọ̀ fágbà. àwọn olóṣèlú wa tó ń darí wa ṣàṣẹmọ gbé ẹ̀yin ẹ ti wà ní past ẹ wà ẹ tún wà dé sí gbogbo ẹ ṣe ń lọ báyìí sí àwọn olùfẹ́ bá gbọ̀ wọn lórí wa àwọn olóṣèlú wa tí wọ́n ń darí wa kí lẹ fẹ́ bá sọ fún un. ṣé rí ìmọ̀ràn tí mo fẹ́ gba àwọn olóṣèlú wa ni pé mo bẹ̀ Ọlọ́run kó kó sí wọn nú ẹ̀jẹ̀ tí wọ́n jẹ́ fún wa ká tó forí la ọ̀run la òjò fún wọn láti dìbò fún wọn láti wọlé kan ṣàánú kan mú ìlérí yẹn ṣẹ torí àwọn náà ń lọ sí ìrìn àjò wọ́n mọ̀ bọ́hun ṣe rí wọ́n mọ̀ bí wọ́n ṣe lè ṣe kí ni sì wà níkàáwọ́ wọn láti ṣe kì í ṣe gbogbo wọn náà ni ṣùgbọ́n èyí tó bá jẹ́ èpò nú wọn kọ́lọ̀ ń bá wa tẹrí wọn bá fún àwọn tó jódodo kán lè jórí kán lè ṣe àṣeyọrí kí Nàìjíríà lè tùbà kó túṣẹ. fáwọn olólùfẹ́ yín tipẹ́ tó tún wọ́n pé bàbá Ahuja rè wẹ́rẹ́ báyìí sí tó ń wò yín káàkiri lálà nílùú Ìṣẹ́yìn lára nílùú ìmù lamẹ́ríkà ní London ní Europe kí lẹ fẹ́ sọ fún ọ bó ṣe ń wò yín báyìí. gbogbo yín mo láti dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì nígbà tó ń dùn nígbà tí yóò dùn tẹ dúró tì mí Olúwa dúró tì yín o Olúwa wà pẹ̀lú gbogbo yín o gbogbo ẹ̀yin tẹ wà nírìn àjò ayọ̀ àtàlàáfíà lẹ fi padà wá bá wa nílé pẹ̀lú owó pẹ̀lú ẹ̀mí gígùn so ẹ ṣé mo dúpẹ́ o. bàbá tí wọ́n bá fẹ́ kàn sí yín torí wọ́n máa kàn sí yín wọ́n bá fẹ́ kàn sí yín ẹ fún wa ní nọ́mbà yín tí wọ́n máa pè yín sí. torí pé yálà bàbá ṣe èmi sọ o bàbá nídìí owó púpọ̀ gidigidi. bẹ́ẹ̀ ni o. bàbá nídìí owó púpọ̀ kọ́tọ́ bá fẹ́ ṣe pọ̀ bàbá fẹ́ gbé rẹ́kọ́ọ̀dì jáde kọ́tọ́ fẹ́ ṣe pọ̀ ẹ pé bàbá ẹ gbà kan nọ́mbà bàbá ẹ fi nǹkan sí kò sí nǹkan tó kéré kò dẹ̀ sí nǹkan tó kọjú bàbá nọ́mbà wo ló lè. mo fẹ́ ra mọ́tò mo fẹ́ kọ́lé mo fẹ́ ṣe gbogbo ẹ̀. kọ́kọ́ lẹ́fẹ̀ẹ́ wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀ bàbá nọ́mbà wo ni kò pè yín sí. nọ́mbà ibi tí mo ń lò ní 080 234 604 15. lẹ́ẹ̀kan sí sọ. 2080 234 604 15. òun lẹ ti gbọ́ látẹnu bàbá wa ẹ pé bàbá nọ́mbà yẹn nìyẹn lórí amóhùnmáwòrán yín káàkiri tó wà bó jẹ́ Amẹ́ríkà ni bó jẹ́ London bó jẹ́ nígbẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí ẹ pé bàbá ẹ kí wọn kẹgbà account number ẹ sọ síbẹ̀ ẹ jọ torí Ọlọ́run bàbá ò dídì sọ pé bóyá bọ̀ wá rí i pé bàbá ní wọ́n ní adẹ̀fẹ́ràn wọn wọ́n dẹ̀ ní iṣẹ́ tó fẹ́ gbé sí tafataba tún kó jẹ bàbá ẹ ṣé gan sa. ẹ ṣé o. ẹ pẹ́ fún wa sa. Olúwa wà pẹ̀lú yín o. láìpẹ́ láì jìnnà bóyá ẹ bá ti fẹ́ ṣe launching ní rẹ́kọ̀dì lágbára Ọlọ́run àtúmọ̀ yín gbé sí àbáyín gbé sí. iléeṣẹ́ yín ò ní dàrú o Olúwa túbọ̀ máa nígbà tí mo rántí nígbà tí mo gbọ́ nígbà tí mo tún wá rí. bàbá ẹ bá mi fi orin ìjà yẹn sí káwọn ará ilé ẹ bá mi fi nígbà tí ẹ bá mi fi sí káwọn yẹn kàkàkà. nígbà tí kò sálábàárò tí olùtùnú sì jìnnà tọ̀tá farahàn bí ọ̀rẹ́ láti wáyé parun fún mi olùwàjọ́ máa ṣàpè mi bó ti pé Adam nínú ọgbà pé níbo ló wà ẹlẹ́ṣẹ̀ kí n lè bọ́ nínú ẹ̀bi náà. nígbà tí mo rí nígbà tí mo gbọ́ nígbà tẹ́ ẹ dé nígbà tẹ́ ẹ bá mi nígbà tá a sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó jáde dáadáa nígbà tá a tún sàríyá. ó lé lẹ́nu bàbá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wa gbà wá náà lè dáadáa dúpẹ́ pẹ̀ yàrá lẹ́nu ẹ̀ ti gbádùn ẹ̀ Alhaji wa Ahuja Bello ti gbogbo àgbáńlá ayé wọ́n mọ̀ sí Ahuja Bello ẹ̀rọ bàbá la wá iṣẹ́ tẹ̀ náà wà náà ní pé wọ́n àgbà olórin ni wọ́n láìpẹ́ láì jìnnà
iṣẹ́ ńláńlá ń bọ̀ ládàánu bàbá ẹ máa tó bá dẹ̀ ṣe dé ẹ̀mọ́ kí ló ní nígbà tí ẹ rí ẹ kò jẹ lágbára Ọlọ́run tó bá tún díjọ́ mi ọjọ́ rí náà a tún mọ̀ wọn àgbààgbà bẹ́ẹ̀ ṣe náà ẹ fẹ́ máa gbọ́ láti jùjú yẹn náà a mú wá fún yín kò sí fòyà rárá ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ tó bá mi ṣiṣẹ́ ń bí lè ní báyìí sìn yálà àwọn tajọ wà lẹ́yìn kámẹ́rà àbí yálà awakọ̀ ẹ̀gbọ́n àtajọ wà ń bì kò ní bàjẹ́ fún yín bàbá ẹ ṣe gan. ẹ ṣé o thank you very much. àyìn tèmi ó dọ̀jọ́ rẹ̀ dàbọ̀. gbogbo ẹ̀yin èèyàn mi nílé lóko orúkọ tèmi ni Alhaji Ismaila Ahuja Bello mo kí gbogbo ẹ̀yin ará ilé tí ẹ̀ ń wo nígbà tí èmi náà rí gbọ́ wọn nígbà tí wọ́n dé nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀ inú mi dùn gbogbo ẹ̀yin ará ilé nígbà tí ní ká máa wo àwọn ètò tó dáa tó gbámúṣé tó dùn wọ́n wà ń bẹ̀ ẹ̀yin náà tẹ̀ wò kẹ́ dánwò nígbà tí.